láàrin ọkọ̀ èmi ó gbé ọba. Èmi ó gbé ọba. Ọlọ́run alágbára. Ayọ̀fọ̀ ènìyàn. Èmi ó gbé ọba. Èmi ó gbé ọba. Ọlọ́run alágbára. Láàrin ọkọ̀ ènìyàn. Èmi ó gbé ọba. Ìyá pẹ̀sọ́ píṣà kò ṣe é. Ìyá pẹ̀sọ́ píṣà kò ṣe é sí. Ìyá pẹ̀sọ́ píṣà kò ṣe é sí. Ìyá pẹ̀sọ́ fún mi. Ìyá pẹ̀sọ́ píṣà kò ṣe é sí. 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 Ìyá pẹ̀sọ́ fún mi. Ìyá pẹ̀sọ́ píṣà kò ṣe é sí. Ìyá pẹ̀sọ́ píṣà kò ṣe é sí. Ìyá pẹ̀sọ́ píṣà kò ṣe é sí. Ìyá pẹ̀sọ́ kò ṣe é sí. Máṣe pẹ̀sọ́ ìfúnlẹ̀ pẹ̀sọ́ ìfúyèfúyè. Ìyá pẹ̀sọ́ fún mi. Máṣe pẹ̀sọ́ ìfúyè àwọn pẹ̀sọ́ ìfúyèfúyè. Ìyá pẹ̀sọ́ kò ní. Biri kan mi o. Biri kan mi o. Biri mi o. Olúwa yìí kan mi o. Èmi yóò gbé ọ̀gá. Ọlọ́run alágbára. Láàrin ọkọ̀ ènìyàn. Èmi yóò gbé ọ̀gá. Ìjọba aláàfin ìjọba ẹ̀rù jẹ̀jọba o aláàfin ìjọba àwọn ọmọ ẹ̀kún ló jalè sórúkọ rẹ̀. Ẹ̀rù jẹ̀jẹ̀ bàbá aláàfin àjọbọ. Ẹ̀rù jẹ̀jẹ̀ bàbá o aláàfin àjọbọ. Àwọn ọmọ ẹ̀kẹ́ Hosanna sórúkọ rẹ̀. Ẹ̀rù jẹ̀jẹ̀ bàbá aláàfin àjọbọ.
Ewújẹjẹ bàbá o, àlàáfíà gbogbo. Àwọn ọmọ ọ̀bí yóò ṣàgbà sórúkọ rẹ̀. Ewújẹjẹ bàbá, àlàáfíà gbogbo. Ewújẹjẹ bàbá o, àlàáfíà gbogbo. Àwọn ọmọ rẹ̀ kì yóò ṣàgbà sórúkọ rẹ̀. Jésus est plus haut. Jésus est plus haut. Satan est plus bas. Satan est plus bas. Satan est écrasé. Satan est écrasé. Jésus est plus haut. Jésus est plus haut. Jésus est plus haut. Jésus est plus haut. Jésus, oh, mon papa Jésus, oh, mon papa Jésus, oh, mon papa Jésus, oh, mon papa Glory be to God, Hallelujah. glory be to the Lord in the highest. Hallelujah. Everybody shout hallelujah. Hallelujah. Everybody shout hallelujah. 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 The Lord is better today. 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 He baby oh, he baby ah, he baby so by your side. He baby you, he baby ah, he baby so by your side. Every so praise the Lord. 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 The Most High, the Most High, the Most High, today. The Most High, the Most High, the Most High, today. Hallelujah.
It may be you, it may be you, it may be I, it may be someone by your side. It may be you, it may be I, it may be someone by your side. On the mountain, in the valleys, on the light, in the sea, on the mountain, in the valleys, on the light, in the sea. Hallelujah, the Lord is my portion in the life of the living. The Lord is good, forevermore. The Lord is my portion in the life of the living. The Lord is good, forevermore. You are the pillar that holds my life. You are the pillar that holds my life. After Jesus, you are the pillar that holds my life. After Jesus, you are the pillar that holds my life. You are the pillar that holds my life. You are the pillar that holds my life. Master Jesus, you are the pillar that holds my life. Master Jesus, you are the pillar that holds my life. Hallelujah, oh God, Baba, every day, oh, hallelujah, oh God, Baba, hallelujah, oh God, Baba, every day, hallelujah, oh Baba. Hallelujah, oh Baba. Every day, oh hallelujah, oh Baba. Hallelujah, oh Baba. Every joy, lórí Ọlọ́run wa, alààyè ni ó yìn ògo tiẹ̀. Hallelujah, ògo ni fún Baba. Hallelujah, ògo ni fún Baba. Every joy, lórí Ọlọ́run wa, alààyè ni ó yìn ògo tiẹ̀. Hallelujah, ògo ni fún Baba. Hallelujah, ògo ni fún Baba. Àfijọ́ ìlòyìn Ọlọ́run wa, alààyè ni ó yìn ògo tiẹ̀. Hallelujah, ògo ni fún Baba. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ayérayé bàbá aṣọ wípé ṣe gba ọpẹ́, Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn. Àánú la rí gbà wò táwa tún láǹfààní àti lè wà níwájú rẹ. Èyí ni ọjọ́ tó kẹ́yìn nínú ọ̀sẹ̀, ọwọ́ agbára rẹ, ọwọ́ ọ̀tún rẹ, ọwọ́ ìyanu rẹ, ọwọ́ ńlá rẹ, òun ló fi mú wa rin gbogbo ìrìn àjò títí dọjọ́ tòní. Aṣọ wípé ṣe gba ọpẹ́ àti ìyìn fún gbogbo oore tó ṣe nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa ní gbogbo ìrìn àjò ọ̀sẹ̀. Aṣọ wípé ṣe gba ọpẹ́ àti ìyìn fún gbogbo oore tó ṣe nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa láti ìgbà tí a ti wọ inú ọdún wa ti di àkókò. Aṣọ wípé ṣe gba ọpẹ́ àti ìyìn fún gbogbo oore tó ṣe fún wa láti ìgbà tí a ti wà lóhun títí tó fi dé ọjọ́ tòní. Aṣọ wípé ṣe gba ọpẹ́ àti ìyìn. A dúpẹ́ fún oore tí wọ́n tún ṣe lọ́wọ́lọ́wọ́, a dúpẹ́ fún èyí tó tún mọ̀ ṣe, a dúpẹ́ fún àwọn iṣẹ́ agbára iṣẹ́ tó tún ṣe tó tún mọ̀ ṣe. Bàbá gba ọpẹ́ àti ìyìn. A dúpẹ́ fún gbogbo tí ń jẹ́ ogun ègún àti ìdè ayé ẹnìkọ̀ọ̀kan wa èyí tí ìwọ Ọlọ́run gbé ní pátápátá pẹ̀lú iná tó dàpọ̀ mára gba ọpẹ́ àti ìyìn. A dúpẹ́ níbi tó kù sí nítorí pé ìwọ yóò run ọrùn tútù, ìwọ yóò fòpin
Kristi ogun ayé wa pátápátá ní òwúrọ̀ bàbá gba ọpẹ́ àti ìyìn. Adúpẹ́ tó pé wọ́n mú wa lọ́nà ìran ìmúṣẹ ìran rere wa àti ògo wa àti májẹ̀mú àti mú wa wọnú ilẹ̀ ìlérí ìmájí mú wa lọ aṣọ wípé ṣe gba ọpẹ́ àti ìyìn. Nítorí pé nípasẹ̀ ọ̀rọ̀ rẹ ní òwúrọ̀ yìí àní àwọn oníṣí nínú ilẹ̀ ìlérí mọ́ ṣùgbọ́n ilẹ̀ ìmúṣẹ lókù táwọn wà nínú rẹ̀ bẹ́ẹ̀ láti àkókò lọ aṣọ wípé ṣe gba ọpẹ́ àti ìyìn. Nítorí pé nípasẹ̀ ọ̀rọ̀ rẹ àní àdúrà wa gbogbo tí ń ṣe ìran bí àsọtẹ́lẹ̀ bí àní ọ̀rọ̀ òdì èyí tí a ti sọ nípa ayé ẹnì kọ̀ọ̀kan àbí tí a ti rí sí ẹnì kọ̀ọ̀kan wa pátápátá ẹ̀jẹ̀ Jésù Kristi ó ti fi bà wọ́n jẹ́ pátápátá agbára rẹ̀ ó ti bà wọ́n jẹ́ pátápátá ayọ̀ ó sì bẹ̀rẹ̀ sí jẹ́ titi wa ògo sì jẹ́ tiwọ Ọlọ́run alààyè agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù amen. Ní ọ̀rọ̀ yìí à ń kà nínú ìwé Deuteronomy orí ìkẹfà ẹsẹ̀ kìíní dé ìkẹsàn. Deuteronomy orí ìkẹfà ẹsẹ̀ kìíní dé ìkẹsàn. So ogun díẹ̀ kò dájú wípé a náfààní àti lè tú gbogbo àwọn ẹsẹ̀ yẹn lónìí ọ̀yà a tú díẹ̀ lónìí tó bá di Monday a máa tẹ̀síwájú nínú ìyókù wá fani pé ọ̀la ọjọ́ ìsinmi ní ọ̀la nítorí program church. So mo bẹ̀rẹ̀ sí ní ka ọ̀rọ̀ Ọlọ́run Deuteronomy orí ìkẹfà ẹsẹ̀ kìíní dé ìkẹsàn. Ǹjẹ́ ìwọ̀nyí ni òfin ìlànà àti ìdájọ́ tí Olúwa Ọlọ́run yín ti pa láṣẹ láti máa kọ́ yín kí ẹ̀yin kí o lè máa ṣe wọ́n ní ilẹ̀ níbi tí ẹ̀yin gbé lọ láti gbà kí ìwọ kí o lè máa bẹ̀rù Olúwa Ọlọ́run rẹ láti pa gbogbo ìlànà rẹ̀ àti òfin rẹ̀ mọ́ tí èmi fi fún ọ ìwọ àti ọmọ rẹ àti ọmọ ọmọ rẹ ní ọjọ́ ayé rẹ gbogbo kí ọjọ́ rẹ kí o lè pẹ́. Nítorí náà gbọ́ Ísírẹ́lì kí o sì máa kíyèsí láti ṣe kí o lè dára fún ọ àti kí ẹ̀yin kí o lè máa pọ̀ sí ní ọ̀pọ̀lọpọ̀ bí Olúwa Ọlọ́run àwọn bàbá rẹ ti ṣe ìlérí fún ọ ní ilẹ̀ tí ń sàn fún wàrà àti fún oyin. Gbọ́ Ísírẹ́lì Olúwa Ọlọ́run wa Olúwa kan ni kí ìwọ kí o sì fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo agbára rẹ fẹ́ Olúwa Ọlọ́run rẹ àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ ní òní kí ó mọ wà ní àyà rẹ kí ìwọ kí ó sì mọ fi wọ́n kọ́ àwọn ọmọ rẹ gidigidi kí ìwọ kí ó sì mọ fi wọ́n ṣe ọ̀rọ̀ ìsọ nígbà tí ìwọ bá jókòó nínú ilé rẹ àti nígbà tí ìwọ bá rìn ní ọ̀nà àti nígbà tí ìwọ bá dùbúlẹ̀ àti nígbà tí ìwọ bá dìde kí ìwọ kí ó sì so wọ́n mọ́ ọwọ́ rẹ fún àmì kí wọn kí ó sì máa ṣe ọ̀já ìgbàjú níwájú rẹ kí ìwọ kí ó sì kọ́ wọn sára òpó ilé rẹ àti sára ilẹ̀kùn ọ̀nà òde rẹ. Amen. Ẹsẹ̀ Bíbélì sọ fún wa nípa àwọn ìlànà Ọlọ́run. Ẹsẹ̀ Bíbélì sọ fún wa nípa àwọn ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ àwọn àyànfẹ́ láti ṣe. Ẹsẹ̀ Bíbélì ó ń sọ nípa sọ fún àwọn ilẹ̀ láì jẹ́ kó di mọ̀ fún wọn wípé kò sí Ọlọ́run méjì Ọlọ́run kan ṣoṣo ní ṣe kí ni o níbẹ̀. Amen.
Amen. Nínú ẹsẹ̀ Bíbélì a rí ìlérí àti májẹ̀mú Ọlọ́run fún àwọn àyànfẹ́ rẹ̀. A rí pé tá bá wò ó ní a bá tún kíyèsí nínú ẹsẹ̀ Bíbélì níbi tí Ọlọ́run ti gbé ń sọ̀rọ̀ títí gbé ń bá àwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ títí gbé ń kí wọn nílò yìí. A rí pé ọjà àkókò jẹ́ pé ń mú wọn lọ ó ti fẹ́ mú wọn wọ ilẹ̀ ìlérí wọn, ilẹ̀ tó ṣèlérí fún àwọn bàbá wọn, ibi ìṣe rere wọn. So èmi àti ẹ lónìí kí ni t'Ọlọ́run ní ṣe pẹ̀lú wa? Ohun àkọ́kọ́ tó ní ṣe pẹ̀lú wa òun ni wípé kí ni bí a ṣe ń tẹ̀síwájú nínú ìrìnàjò ayé wa tí Ọlọ́run mú ẹnìkọ̀ọ̀kan wá lọ sínú ògo àti ọlá àti gbéga rẹ̀. A gbọ́dọ̀ jẹ́ ni tí ó ń gbé nínú òfin, àṣẹ, ìlànà, ìtọ́ni àti ìkọ́ni Ọlọ́run nígbà gbogbo. Gẹ́gẹ́ bí ó ṣe wí nínú ẹsẹ̀ àkọ́kọ́, ǹjẹ́ ìwọ̀nyí ni òfin, ìlànà àti ìdájọ́ tí Olúwa Ọlọ́run yín ti pa láṣẹ láti mọ kọ́ yín kí ẹ̀yin kí ó lè mọ ṣe wọ́n ní ilẹ̀ níbi tí ẹ̀yin gbé ń lọ láti gbà. Ilẹ̀ wo ni mò ń lọ láti gbà? Ilẹ̀ wo ló ń lọ láti gbà? Ilẹ̀ wo lẹ́nì kọ̀ọ̀kan wá ń lọ láti gbà? Nítorí pé kì í ṣe nípa agbára àti apá àti ọgbọ́n, ìmọ̀ àti òye wa lẹ́nì kọ̀ọ̀kan ó fi gbà, bí kò sí pé nípa agbára àti ọgbọ́n àti ìmọ̀ àti òye àti àtìlẹ́yìn Ọlọ́run, ìrànlọ́wọ́ Ọlọ́run. Ilẹ̀ náà òun náà ni ibi ìmúṣẹ ìlérí ìran rere ẹnì kọ̀ọ̀kan wa. Ilẹ̀ náà òun náà ni ògo ayé ẹnì kọ̀ọ̀kan wa. So ó sọ fún wa ní bíbá yìí wípé kí ni bí o ṣe ń wọnú ògo rẹ lọ, inú ìṣeré rẹ lọ, tí Ọlọ́run gbé ọ ga, t'Ọlọ́run dá ọ láre, àwọn kankan bẹ tó ṣe pàtàkì fún ọ láti mọ̀ ṣáájú kó tó wọnú ògo lọ. Àwọn kankan bẹ tó ṣe pàtàkì fún ọ láti há sórí, láti fi sọ́kàn, láti jẹ́ èyí tó mọ kíyèsí ní gbogbo gbà, tẹ́ pé o gbọ́dọ̀ gbàgbé rẹ̀ nígbà kọ̀ọ̀kan. O sì gbọ́dọ̀ dẹ́kun àti mọ kíyèsí àti mọ ṣàṣàrò nínú rẹ̀ àti mọ pa wọ́n mọ́ ní gbogbo gbà. Èyí ló bí àwọn ọ̀rọ̀ yìí kó tó di wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ ilẹ̀ ìlérí ìtọ́lọ̀ ti ṣe ìlérí fún wọn lọ. So èmi àti ẹ náà lónìí Ọlọ́run yí ìgbé ayé wa padà, ó yí ìtàn wa padà, ó yí àkókò wa padà. Ṣùgbọ́n kó tó di wípé yóò búyọ pátápátá, Ọlọ́run fẹ́ kí èmi àti ẹ ká mọ rántí àwọn nǹkan kankan. Bí ń ṣe mú wa wọnú ògo wa lọ, bí ṣe ń dá ògo wa padà, bí ṣe ń dá ìtọ́ wa padà, bí ṣe ń dá ìṣeré wa padà, bí ṣe ń ba gbogbo tí ń ṣe májẹ̀mú ègún ìrànjẹ nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa. Bí ṣe ń yọ wá kúrò gbogbo tí ń ṣe ogun ọ̀tá, ogun abínú ẹni, ogun anínára, bí ṣe ń palẹ̀ àwọn ẹni bímọ kúrò lójú ọ̀nà ìṣeré wa, ó fẹ́ ká mọ rántí kankan ní gbogbo gbà. So àwọn kan tó fẹ́ ká mọ rántí òun náà ló tẹ̀síwájú nínú ẹsẹ̀ kejì tó sọ wípé kí ìwọ kí ó mọ bẹ̀rù Olúwa Ọlọ́run rẹ láti pa gbogbo ìlànà rẹ̀ àti òfin rẹ̀ mọ́ tí èmi fi fún ọ ìwọ àti ọmọ rẹ àti ọmọ ọmọ rẹ ní ọjọ́ ayé rẹ gbogbo, kí ọjọ́ rẹ kí ó lè pẹ́. Ìyẹn òun náà nìyí. Àkọ́kọ́ nígbà tí ọba ti wọ tọ́nà bá mọ ọgbọ́n tí mọ wọnú ògo rẹ lọ, ọgbọ́n pé ní gbogbo ọjọ́ ayé rẹ ní kíni o, ní gbogbo ọjọ́ ayé rẹ ọgbọ́dọ̀ mọ bẹ̀rù Olúwa Ọlọ́run rẹ. Ọgbọ́dọ̀ mọ sí kíni, ọgbọ́dọ̀ mọ bẹ̀rù Olúwa Ọlọ́run. Yẹn pé ìbẹ̀rù Ọlọ́run gbọ́dọ̀ wà ní ọkàn rẹ láti mọ ṣe ohun gbogbo àti nínú gbogbo tó bá ṣe. Tá bá sọ pé kí ìbẹ̀rù Ọlọ́run wà nínú ọkàn ènìyàn, kì í ṣe pé kíyàn mọ́ sọ̀rọ̀ àbí kíyàn mọ́ gọ káàkiri àbí kíyàn mọ́ sá káàkiri. No, ohun tó ń sọ ni wípé kí ni, jẹ́ kí ìbẹ̀rù Ọlọ́run kó wà nínú ọkàn rẹ láti mọ kíyèsí àwọn àṣẹ rẹ̀ àti láti mọ pa àwọn àṣẹ rẹ̀ mọ́. Amen. Amen. Láti mọ kà, láti mọ kẹ́kọ̀ọ́, láti mọ ṣàṣàrò nínú ọ̀rọ̀ rẹ̀ láì sinmi àti láti rẹ̀ nígbàkúgbà àti ní òrèdóòrè. Tí bá sọ nípa wípé kí ìbẹ̀rù Ọlọ́run kó wà nínú ọkàn rẹ, òun ni wípé má ṣe àwọn nǹkan tó yàtọ̀ sí òfin àti ìlànà Ọlọ́run. Tí bá sọ fún pé kí ìbẹ̀rù Ọlọ́run kó wà nínú ọkàn rẹ, ohun tí ń sọ fún ni wípé kí ni, jẹ́ ẹni tó ní èrò rere, èrò àlàáfíà fún ara rẹ àti fún gbogbo ẹlòmíràn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ jẹ́ ẹni tó ń lépa àlàáfíà ní gbogbo gbà.
jẹ́ni tí ń wá ìlọsíwájú ẹlòmíràn àti ìdàgbàsókè ẹlòmíràn àti àwùjọ gbogbo tí ó bá wà, láàrin ọ̀rẹ́, láàrin ẹbí, láàrin ará, láàrin aládùúgbò, láàrin àwọn alájọgbé, ní orílẹ̀-èdè àti nínú ìlú, ibikíbi tó bá wà, jẹ́ ẹni tó ń wá àlàáfíà tó sì mú kí àlàáfíà kó jọba, tó sì mú ìtẹ̀síwájú ìdàgbàsókè rere bá gbogbo ibikíbi tí ó bá wà àtijọ́. Ibiṣẹ́ rẹ, ilé ìwé rẹ, o gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ń sa gbogbo pàtàgbára rẹ̀ láti mú kí àlàáfíà kó jọba. Èyí ní sọ fún wa nípa wípé kí ni bẹ̀rù Olúwa Ọlọ́run rẹ láti máa pa gbogbo ìlànà rẹ̀ àti òfin rẹ̀ mọ́. So nígbà tó bá ń lépa gbogbo wọ̀nyí, a rí i pé ó ń pa òfin rẹ̀ mọ́. Nígbà tó bá jẹ́ ẹni tó ń fẹ́, tó fi gbogbo ọkàn àti gbogbo àyà gbogbo inú rẹ̀ fún Olúwa Ọlọ́run rẹ̀, tó sì fẹ́ ọmọnìkejì náà gẹ́gẹ́ bí ara rẹ̀, tó sì ń lépa àlàáfíà fún ọmọnìkejì, a rí wípé kí ni ó ń pa òfin Ọlọ́run mọ́. Nítorí pé òfin tó ga jù nínú gbogbo àwọn òfin òun náà ni ìfẹ́. Ẹni tó bá sì ti nífẹ̀ẹ́, gbogbo òfin yòókù ó ti pa wọ́n mọ́. Kò sí èyí tí ó tún kù tí ó nira fún láti pa á mọ́ nínú àwọn òfin. Ó wá sọ pé tí èmi pa láṣẹ fún ọ àti ọmọ rẹ àti ọmọ ọmọ rẹ ní ọjọ́ ayé rẹ gbogbo, kí ọjọ́ rẹ kí ó lè gùn, kí ọjọ́ rẹ kí ó lè pẹ́. Yẹ pé òfin yìí kìí ṣe pé ìwọ nìkan ló máa rántí rẹ̀, kìí ṣe pé ìwọ nìkan ló máa pamọ́, àti ìwọ àtàwọn ọmọ rẹ àti àwọn ọmọ rẹ. Ètò túmọ̀ sí wípé yàtọ̀ sí pé ìwọ ò gbọ́dọ̀ gbàgbé òfin yẹn, o gbọ́dọ̀ máa rántí òfin Ọlọ́run yẹn láti pamọ́ yẹn, o gbọ́dọ̀ máa fi kọ́ àwọn ọmọ rẹ, o gbọ́dọ̀ máa fi kọ́ àwọn ọmọ rẹ àti àwọn ọmọ rẹ láti máa gbé nínú ìbẹ̀rù, ìtọ́ni, ìkọ́ni àti ìdarí Ọlọ́run. Wọ́n sì gbọ́dọ̀ máa ṣe gbogbo nínú ìdarí Ọlọ́run. Ètò túmọ̀ sí pé ìwọ gẹ́gẹ́ fún ara rẹ, o gbọ́dọ̀ máa ṣe gbogbo nínú ìdarí, ìtọ́ni àti ìkọ́ni Ọlọ́run. So ìtọ́ bá fi lè mú tí ìwọ tó bá fi lè pa òfin Ọlọ́run mọ́, tó máa rìn nínú ìlànà Ọlọ́run, tó máa ṣe gbogbo nínú ìtọ́ni àti ìkọ́ni Ọlọ́run, báwo ló ṣe fẹ́ fi kọ́ ọmọ rẹ débi pé ó fi kọ́ ọmọ rẹ? Èyí fi hàn wípé níwọ̀n bá tí wọ́n bá ti kùnà láti pa òfin àti àṣẹ àti ìlànà Ọlọ́run mọ́, ó túmọ̀ sí wípé ó mú àwọn ọmọ rẹ kùnà, ó sì tún mú àwọn ọmọ rẹ kùnà. Àyàfi tí àwọn tí wọ́n tàǹgẹ̀ fúnra wọn, tí wọ́n bá jára wọn gbà láti kú ní ẹ̀yìn rẹ láti mọ́ tọ ìlànà títí Ọlọ́run lọ. Amen. So ẹ̀kọ́ wa tí ò ní Ọlọ́run pè wá ṣàkíyèsí láti jẹ́ ní tí ó ń gbé nínú ìdarí àti tọ́ni àti ìkọ́ni àti ìlànà rẹ̀ ní gbogbo ìgbà àti ní gbogbo ọjọ́. Kì wá sí pé ní gbogbo ìgbà àti ní gbogbo ọjọ́ nìkan láti mọ̀ wà nínú rẹ̀, ṣùgbọ́n a tún gbọ́dọ̀ mọ̀ fi kọ́ àwọn mìíràn, a tún gbọ́dọ̀ fi mọ̀ tọ́ àwọn mìíràn. Ètò túmọ̀ sí wípé ní gbogbo rẹ̀ àjọ ayé ẹnì kọ̀ọ̀kan wa, a gbọ́dọ̀ jẹ́ aláwòkọ́ṣe rere fún àwọn tí wọ́n bẹ lẹ́yìn wa ní àdúgbò wa àti ní agbègbè wa. Àwọn ènìyàn gbogbo níbikíbi tá bá wà, wọ́n gbọ́dọ̀ mọ̀ ti ipasẹ̀ wa, wọ́n gbọ́dọ̀ mọ̀ ti ipasẹ̀ mi, wọ́n gbọ́dọ̀ mọ̀ ti ipasẹ̀ tiẹ̀, ipasẹ̀ nìkọ̀ọ̀kan wa di ẹni tó ń pa òfin àti àṣẹ Ọlọ́run mọ́ pẹ̀lú ayọ̀ àti dúdùn. Wọ́n gbọ́dọ̀ di ẹni tó ní ìbẹ̀rù Ọlọ́run nínú ayé rẹ̀ ní òtítọ́ àti ní òdodo. Kìí ṣe ní ẹnu. Ètò pé àwọn kan bẹ tí àìmọ̀ rí wọn tí wọ́n sọ pé àwọn pa òfin àti àṣẹ àti ìlànà Ọlọ́run mọ́, ṣùgbọ́n irọ́ ni wọ́n pa ò. Ní ẹnu lásán ni wọ́n ti pa òfin àti àṣẹ Ọlọ́run mọ́. So èmi àti ẹ a gbọ́dọ̀ jẹ́ni tí ń pa àṣẹ Ọlọ́run mọ́ lẹ́nu lásán. A gbọ́dọ̀ jẹ́ni tó jẹ́ pé lórí ètè láti sọ wípé mò ń pa òfin àti àṣẹ Ọlọ́run mọ́, ṣùgbọ́n láti inú ọkàn wa. Ẹ bẹ́ẹ̀ ká gbàgbé ìgbà sọ wípé kò sí ohun kan tó pamọ́ níwájú Ọlọ́run, tó pé kò sí òkùnkùn níwájú Ọlọ́run. So tó bá yẹ pé lẹ́nu lásán ló ti gbé pa òfin àti àṣẹ Ọlọ́run mọ́, ọ̀tàn yàn, ṣùgbọ́n ọ̀tàn ta ni o? Ọ̀tàn ara rẹ̀. Nítorí pé kí ni Ọlọ́run rí inú rẹ̀, ó sì rí òdo rẹ̀. Kò sí ohun kan tó wà tó farapamọ́ nípa rẹ̀ níwájú Ọlọ́run. Kò sí ohun kan tó wà tó farapamọ́ nípa mi níwájú Ọlọ́run. So èyí pé fún èmi àti ẹ̀yin, ń pè mí àti ẹ̀yin sí àkéèsí wípé kí ni a gbọ́dọ̀ jẹ́ olótìtọ́ àti olódodo nínú gbogbo tí a bá ń ṣe níwájú Ọlọ́run àti níwájú ènìyàn.
nígbà tá a bá ń ṣe léyìí ohun tí ó tẹ̀lé òun náà ni wípé kí ni ọjọ́ gígùn àti ẹ̀mí gígùn ni àjogún látọ̀dọ̀ Ọlọ́run. Ẹ̀gbọ́n ó ní kí ọjọ́ rẹ kí ó lè pẹ́. Ìyẹn tá a bá ti ṣe léyìí ó rí wípé òní sí lára àwọn tí yẹ pé kí ni wọ́n máa ń kú ṣáájú ọjọ́ ikú wọn. Amen. 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 A rí pé ara rẹ̀ náà ní èyí tí mo ń sọ tẹ́rí pé mo yarí lánàá nípa àwọn nǹkan tí wọ́n sọ nípa ìran òun náà ni ó ní níwọ̀n bá tó bá ti jẹ́ni tó ń pa òfin àti àṣẹ Ọlọ́run mọ́ tí òun ṣe gbogbo nínú bẹ̀rù Ọlọ́run kò sí ìran bí ète bí àsọtẹ́lẹ̀ bí tí yóò ṣẹ lórí ayé rẹ nítorí pé Ọlọ́run wà pẹ̀lú rẹ láti máa jà àti láti máa ṣẹ́gun fún ọ ní gbogbo ìgbà. Ọlọ́run wà pẹ̀lú rẹ láti máa bà gbogbo tí ń ṣe ìran àti ète bí jẹ́ lórí ayé rẹ àti nínú gbogbo tí ń ṣe tirẹ̀ ní gbogbo ìgbà. Ẹ̀gbọ́n tó wé ni ó ní ẹ̀gbọ́n ti pè kí ọjọ́ rẹ kí ó lè pẹ́. Tó bá ní kí ọjọ́ rẹ kí ó lè pẹ́ nítorí tó mọ̀ sí pé tó bá ti ń gbé nínú bẹ̀rù Ọlọ́run tó ń ṣògbó nínú bẹ̀rù Ọlọ́run tó ń pa òfin Ọlọ́run mọ́ tó ń rìn nínú ìlànà Ọlọ́run ni ó jẹ́ agbára rẹ ààbò rẹ odi rẹ ìràpadà rẹ. So òun ọmọ kú ọyọ nínú gbogbo ewu gbogbo. Àbí ẹ ti gbàgbé ni ẹ̀gbọ́n tó wí ni ó ní ẹni tó jókòó níbi kọ̀kọ̀ gá ògo òun ní ọmọ gbé abẹ́ òjìji Elédùmarè. Èmi ò wí fún Ọlọ́run pé ìwọ ni ààbò odi àti àṣà mi. So ọ̀rọ̀ yìí mọ́ wá sí mú ṣe nínú ayé gbogbo àwọn àyànfẹ́ Ọlọ́run àwọn tí wọ́n gbé nínú bẹ̀rù Ọlọ́run alààyè àwọn tí wọ́n rìn nínú òfin àti àṣẹ Ọlọ́run alààyè ní òtítọ́ àti ní òdodo. So ìdí tó sọ wípé kí ọjọ́ rẹ kí ó lè pẹ́ yẹ pé ó ní ọjọ́ gígùn ò ní kú ní kékeré ò ní kú ní ọ̀dọ́ ò ní kú ṣáájú ọjọ́ ikú rẹ gbogbo ọjọ́ tó yẹ kó lò láyé ló ṣe kí ni o lolo kì á ṣe pé ọkàn gùn lẹ́mìí lásán kì í ṣe pé ọpẹ́ láyé lásán no nínú ìfọ̀kànbalẹ̀ nínú ayọ̀ nínú ìdùnnú nínú ọlá nínú ohun rere gbogbo. Ìyẹn nìkan tó máa kọ ó tún wá jẹ́ àní ohun ìgbàlà fún àmọye àwọn ènìyàn. Ó tún jẹ́ èso rere àní àti igi àjàrà rere èyí tó jẹ́ pé kí ni ó mú àlàáfíà wọnú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ìjẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n ti pàṣẹ rẹ̀ jẹni tó ṣe kí ni tó ń kọrin ògo orin yìí sí Ọlọ́run wọ́n mọ̀ ní Ọlọ́run lógo. Amen. So ìtọ́lọ́run sọ fẹ́mi àti ẹni lónìí wípé kí ni ẹ jẹ́ ká jẹ́ni tó ń pa òfin Ọlọ́run mọ́ ẹ jẹ́ ká jẹ́ni tó ń gbé nínú bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká jẹ́ni tó ń ṣe gbogbo nínú bẹ̀rù ìdarí ìtọ́ni àti ìkọ́ni Ọlọ́run. Àdìpẹ́ nígbà tá a bá ti ń ṣe lé tá à ń pa òfin Ọlọ́run mọ́ tá a sì gbà wípé Ọlọ́run yìí òun nìkan ṣoṣo ni kò pé méjì a rí wípé kò sí nǹkan tí ó mú wa kò sí nǹkan tí ó dé bá wa tá a mọ̀ sọ wípé kí ni à ń sá kíjokíjo káàkiri láti mọ̀ wá ààbò agbára ìrànlọ́wọ́ níbòmíràn ju ọ̀dọ̀ Ọlọ́run lọ. Àwọn tí wọ́n kọ̀ láti pa òfin àti àṣẹ Ọlọ́run mọ́ àwọn tí wọ́n kọ̀ láti gba òtítọ́ àti òdodo Ọlọ́run àwọn tí wọ́n kọ̀ láti gbé nínú òfin Ọlọ́run àwọn tí wọ́n kọ̀ láti mọ ìjìnlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run àwọn lè mọ tí wọ́n sáré kíjokíjo káàkiri. Èdí ń tẹ́fi tí mo fi wọ́n sọ fún yín gbogbo gbà ẹ jẹ́ ni tó ń gbé nínú Ọlọ́run ẹ jẹ́ ni tó ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Jésù lọ́dọ̀ Ọlọ́run ní gbogbo gbà ẹ jẹ́ ni tó ń ka ẹ̀kọ́ tó ń ka ọ̀rọ̀ Ọlọ́run láìsinmi àti láṣàrẹ̀ ẹ jẹ́ ni tó ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run láìsinmi àti láṣàrẹ̀ ẹ jẹ́ ni tó ń ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run láìsinmi àti láṣàrẹ̀ ẹ á máa rántí àwọn òfin rẹ̀ láti mọ̀ pa wọn mọ́ nítorí tó má dàbí rẹ̀ ẹ jẹ́ ni tó ń gbàdúrà ẹ jẹ́ alágbára nínú àdúrà ní gbogbo gbà ní gbogbo ọjọ́ ní gbogbo àkókò ètò tó ń dàbí rẹ̀ ẹ á mọ kíyèsí ohun gbogbo tí ẹ ń ṣe ẹ mọ rí wípé ẹ ń ṣe ohun gbogbo nínú ìfẹ́ Ọlọ́run kì í ṣe nínú ìfẹ́ títí ara. Ètò tó má dàbí rẹ̀ gbogbo kẹtẹ́ ẹ bá ń ṣe láyé yìí ẹ mọ̀ fi síwájú Ọlọ́run ẹ jẹ́ kọ́lọ̀ nǹkan mọ̀ ṣáájú yín nínú gbogbo tẹ́ ẹ bá ti ń ṣe lè kò sí ohun bí kan tí ó ṣe kí ni o tí ó dé bẹ́ẹ̀ ni tí ó dé báyìí. Ìdí ni wípé kí ni gbogbo ohun tó lè jẹ́ ibi tó lè wà lójú ọ̀nà yín Ọlọ́run mọ̀ palẹ̀ wọn mọ́. Ètò tó ń dàbí rẹ̀ tó bá ti ń ṣe gbogbo nǹkan wọ̀nyí ó rí gbogbo àwọn aríran ibi gbogbo àwọn alásọtẹ́lẹ̀ ibi gbogbo àwọn afi àṣẹ sẹ́nu sọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n máa ń lo ìpè àti ìfàmìróró èèyàn wọn láti máa fi sọ̀rọ̀ àṣẹ òdì sínú ayé ènìyàn
gbogbo wọn jẹ́ alágbára lórí ayé rẹ̀. Nítorí pé kíni Ọlọ́run ti wà pẹ̀lú rẹ láti mọ gbèjà rẹ jà àti láti mọ jà fún ọ àti láti mọ jẹ́ ààbò rẹ. Nígbà tí wọ́n bá ń gbé ìgbésẹ̀ yẹn ó rí wípé kíni Ọlọ́run wọn mọ ba ète àti ìmọ̀ àti ìran bí àtàsótẹ́ rẹ̀ bí yẹn jẹ́. Nítorí wọ́n dàbí rẹ̀ ni pé yóò wá mú ìran bí àti ète bí yẹn yóò dá padà sórí àwọn tí wọ́n ní ìran yẹn àti ète yẹn táwọn yẹn tí wọ́n bá rí àánú àti oore ọ̀fẹ́ Ọlọ́run. So jálágbára nínú Ọlọ́run, jẹ́ni tó pa òfin Ọlọ́run mọ́ kí ọjọ́ rẹ kí ó lè pẹ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ṣèlérí. Eléyìí ìlérí àti májẹ̀mú Ọlọ́run fún àwọn àyànfẹ́, fún gbogbo ẹni tó ń gbé nínú ìbẹ̀rù rẹ̀, fún gbogbo ẹni tó ń rìn nínú ìlànà rẹ̀, fún gbogbo ẹni tó ń pa òfin rẹ̀ mọ́, fún gbogbo ẹni tó ń ṣe ìfẹ́ rẹ̀. Bóyá lórí ẹsẹ̀ kẹta láti gbé dànù dúró nítorí àkókò wa, tó bá di Monday a máa tẹ̀síwájú nínú àwọn ẹsẹ̀ yòókù. Ẹsẹ̀ kẹta, nítorí náà gbọ́ Ísírẹ́lì kí o sì mọ kíyèsí láti ṣe kí o lè dára fún ọ àti kí ẹ̀yin kí o lè mọ pọ̀ sí ní ọ̀pọ̀lọpọ̀ bí Olúwa Ọlọ́run àwọn bàbá rẹ ti ṣe ìlérí fún ọ ní ilẹ̀ tí ń sàn fún wàrà àti fún oyin. Amen. Amen. Ó ní gbọ́ Ísírẹ́lì kí o mọ kíyèsí láti ṣe wọ́n kí o lè dára fún ọ. Number 1, kó lè ṣe kí ni? Kó lè dára fún ọ. Yẹn pé tó bá ń kíyèsí àṣẹ àti ìlànà Ọlọ́run kò sí tàbí ṣùgbọ́n yóò ṣe kí ni o, yóò dára fún ọ ní gbogbo ọ̀nà lábẹ́ bó ti wù kí o rí. Ọ̀nà rẹ yóò já sí rere, àlàáfíà Ọlọ́run yóò wà fún ọ. Gbogbo ẹni tó bá wá dúró tó sọ pé kó má dára fún ọ yẹn, ìbínú Ọlọ́run yóò ṣe kí ni o, yóò jalè lórí, yóò sì kú dànù. Nítorí pé àṣẹ Ọlọ́run ni wípé níwọ̀n bá tó bá ti ń pa òfin àti àṣẹ rẹ̀ mọ́, tó ń rìn nínú rẹ̀, tó ń kíyèsí ọ̀rọ̀ rẹ̀, tó ń gbé nínú ìbẹ̀rù rẹ̀, dandan ni yóò ṣe kí ni, yóò dára fún ayé mi, yóò dára fún ayé rẹ̀. Yẹn bí gbogbo àwọn tó bá ti jẹ́ ẹni tó délé tí ọmọ tó ń gbọ́ràn sí àṣẹ Ọlọ́run, dandan ni yóò dára fún ayé wọn. Ìtí Ọlọ́run wí ni, kí wá sí pé yóò dára fún wọn nìkan, tún gbọ́. Ó ní yóò kí ó lè dára fún ọ àti kí ẹ̀yin kí ó lè mọ pọ̀ sí ní ọ̀pọ̀lọpọ̀. Yẹn pé tó bá ti ń ṣe ìfẹ́ Ọlọ́run, tó ń rìn nínú, tó ń ṣe gbogbo nínú ìbẹ̀rù rẹ̀, tó ń kíyèsí òfin tó ń pamọ́, yẹn gbà tó bá dára fún ọ tán ọmọ pọ̀ sí. Kì í ṣe pé ọmọ pọ̀ sí nìkan o, ọmọ pọ̀ sí ní ọ̀pọ̀lọpọ̀. Ọ̀tọ̀ ní pọ̀ sí, ọ̀tọ̀ ní pọ̀ sí lọ́pọ̀lọpọ̀. Yẹn pé tó bá ní ọmọ pọ̀ sí lọ́pọ̀lọpọ̀, ìdí sọ fún ni wípé yàtọ̀ sí wípé ó ní ó ní ìbùkún lọ́pọ̀lọpọ̀, ó ní ìbùkún púpọ̀. Ìjẹ́ pé ó lè ná tán, ó wà tún ní lọ́pọ̀lọpọ̀ débi wípé kíni àwọn èèyàn ó tún máa fi tọrẹ fún àwọn ènìyàn. Ìwọ gangan fúnra rẹ̀ ò ní lè kà wọ́n. Mẹ̀tíbẹ̀tíbẹ̀ báwo èèyàn ti ń bó ti fi ń tọrẹ fún àwọn ènìyàn tó yóò tún máa pọ̀ sí ni. Àwọn èèyàn máa jẹ wọ́n máa mu ṣùgbọ́n kò ní lè tán, yóò máa pọ̀ sí ni ní ojoojúmọ́. Ló sọ pé ọmọ pọ̀ sí ní ọ̀pọ̀lọpọ̀. Tọ́ba ní ọmọ pọ̀ sí ní ọ̀pọ̀lọpọ̀, kí ni ọmọ pọ̀ sí? Ọmọ pọ̀ ní ohun rere gbogbo, ní ohun ayọ̀ gbogbo, ní ohun ìgbéga gbogbo. Ọmọ pọ̀ ní ọgbọ́n, ọmọ pọ̀ ní ìmọ̀, ọmọ pọ̀ ní òye, ọmọ pọ̀ ní àṣeyọrí. Gbogbo ìdáwọ́lé rẹ ojoojúmọ́ ni ọmọ yọrí sí rere. Ìyẹn pé ọmọ pọ̀ sí. Gbogbo ìran rere tó bá ní báyìí ojoojúmọ́ ni ọmọ wá sí ìmúṣẹ. Bẹ́ẹ̀ ni gbogbo wa lọ́mọ ní ẹ̀rí rere ti tún. Àwọn èèyàn wà máa rí ọ wípé sóhun nìkan ni, sóhun nìkan ni, sóhun nìkan ni. Náà kì í ṣe wọ́n nìkan, kì í ṣe mi nìkan, ṣùgbọ́n a pọ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ń gbé nínú ìfẹ́ Ọlọ́run, ojoojúmọ́ ni ohun tuntun yóò máa jẹyọ nínú ayé rẹ̀. Nígbà tó bá kojú rẹ̀, ìwọ náà ó wà ní inú dídùn àti ayọ̀ àti aráyà láti lè sọ fún wípé ìwọ náà lè dá lábùkún fún lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí èmi náà sì dá lábùkún fún lọ́pọ̀lọpọ̀. Ohun tó nídìí ni wípé kí ni? Rántí òfin àti àṣẹ àti ìlànà Ọlọ́run. Má ṣe gbogbo nínú ìbẹ̀rù Ọlọ́run, képe Ọlọ́run, ayé tiẹ̀ náà yóò ṣe kí ni o? Yóò sì dára. Yóò dára fún ọ ní orúkọ Jésù Kristi. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀, mo dúpẹ́ bẹ́ẹ̀ tí fọkàn bá mi lọ yẹn.
so ó ní àǹfààní àti lè sọ fún mi pé ìwọ náà mọ̀ pọ̀ sí ó sì mọ̀ pọ̀ sí lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí èmi náà ṣe ń pọ̀ sí lọ́pọ̀ nítorí pé kí ni agbára mi kọ́ ọgbọ́n mi kọ́ ìmọ̀ mi kọ́ òye mi kọ́ mímọ̀ ṣe mi kọ́ bí kò sí pé ta ni o Ọlọ́run ló ń ṣe alátìlẹ́yìn fún mi tí mo fi ń pọ̀ sí tí mo sì ń pọ̀ lọ́pọ̀lọpọ̀ lójoojúmọ́ amen. So tó bá jẹ́ nǹkan tó yẹ pé kí ni ọba ní nǹkan ṣe lótìtọ́ àti lódodo á rí i pé yóò gbọ́ títí ẹ yóò sì lọ ṣàtúnṣe ọ̀nà rẹ̀ kóun ló lè bá mọ́ pọ̀ sí ṣùgbọ́n tó yẹ pé oníṣẹ́ ẹbí ni kò sí bó ṣe fẹ́ sọ tó kò ní gbọ́ yóò gbọ́ kò ní gbà yóò sì yarí kanlẹ̀ ǹjẹ́ àmọ́ ṣe ni pé bí yóò sì já ọ wálẹ̀ ni yóò mọ̀ lépa ara ìdí torí irú àwọn èèyàn báyìí ló fi ṣe pàtàkì láti mọ béèrè fún àkọ̀tun agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run ní ojoojúmọ́ láì sinmi àti ní àṣálẹ́ nítẹ̀síwájú bí Olúwa Ọlọ́run àwọn bàbá rẹ ti ṣèlérí fún ọ ní ilẹ̀ tí ń sàn fún wàrà àti fún oyin gbọ́ bí Olúwa Ọlọ́run àwọn bàbá rẹ ti ṣèlérí fún ọ ní ilẹ̀ tí ń sàn fún wàrà àti fún oyin ilẹ̀ wo ní sàn fún wàrà àti fún oyin ilẹ̀ wo ni ibi tó náà sọ wípé ibi báyìí lòun mú ọ lọ àti ibẹ̀ ló ti gbé di ènìyàn nílá so èmi àti ẹ ibo ní ilẹ̀ wa tọ́lọ̀ ti ṣèlérí tí sàn fún àti fún oyin tí ọba dúró nínú ìfẹ́ Ọlọ́run tó ń ṣe gbogbo nínú bẹ̀rù Ọlọ́run àti nínú darí àti tọ́ni rẹ̀ kò sí àní-àní ó débi ilẹ̀ yẹn tí mo bá dúró nínú ìfẹ́ Ọlọ́run tí mo bá rìn nínú bẹ̀rù rẹ̀ tí mo ṣe gbogbo gẹ́gẹ́ bí ìdarí àti tọ́ni rẹ̀ tí mo fi gbogbo lé lọ́wọ́ ilẹ̀ yẹn máa débẹ̀ kò sí ẹni náà ẹni yòówù kó wù kó jẹ tó bá ń ṣe gbogbo nínú bẹ̀rù Ọlọ́run nínú darí nínú tọ́ni nínú kọ́ni rẹ̀ nínú ìfẹ́ rẹ̀ yóò dé ilẹ̀ lérí yẹn ilẹ̀ yẹn ń sàn fún wàrà àti fún oyin ibi iṣẹ́ rẹ̀ wà ń bẹ̀ ibi tó ń gbé wà ń bẹ̀ sùkútọ̀ lọ wà ń bẹ̀ nítorí pé sọ pé kí ni gbogbo kíbi tí wọ́n bá ti fẹsẹ̀ rẹ̀ tẹ̀ ibẹ̀ lèmi ó gbà fún ọ. so ibi ayé rẹ̀ gẹ́gẹ́ ní ilẹ̀ lérí yẹn ìtọ́sọ ní pé ìpìlẹ̀ṣẹ̀ ayé rẹ̀ yẹn yóò jẹ́ èyí tí ń sàn fún wàrà àti fún oyin tí ìpìlẹ̀ṣẹ̀ ayé rẹ̀ bá ti jẹ́ èyí tí ń sàn fún wàrà àti fún oyin wò mí gbọ́ mi dáadáa ayé rẹ̀ ò tún mọ ìkorò ìnira wàhálà àti ìdààmú mọ́ àtijẹni tó ń ralẹ̀ àtijẹni tó ń kọ́lé àtijẹni tó ń gbó rere ṣe àtijẹni tó ń ra mọ́tò àtijẹni tó ń tayọ ó ti di ìrọ̀rùn fún ayé rẹ̀ gbogbo táwọn èèyàn ń fi agbára káká ṣe ó ti di ìrọ̀rùn fún ọ láti mọ̀ fi ìrọ̀rùn ṣe yẹni pé ìwọ kò tún bá wọn ṣí náà tí ọmọ fi ìnira àti agbára káká ṣe ohunkóhun mọ́ nítorí pé kí ni wọ́n ti fi Ọlọ́run ṣe agbára rẹ o ti ń gbé ní o ti ṣe gbogbo nínú ìbẹ̀rù ìdarí ìtọ́ni àti ìkọ́ni Ọlọ́run bẹ́ẹ̀ gẹ́gẹ́ ọ̀ ń kíyèsí òfin àti àṣẹ rẹ̀ àti ìlànà rẹ̀ láti mọ pamọ́ ní gbogbo gbà so èyí yóò sọ dídí ẹni tó jẹ́ pé kí ni kò sí ohun kan tí yóò ṣe tí yóò mú nira dání èyí jẹ́ kó èyí mú mi nídìí láti lè yin Ọlọ́run lógo wípé láti lè ní òye ìjà abájọ tó jẹ́ wípé kí ni èyí lọ sùkúù ṣùgbọ́n mo ní àǹfààní àti lè mọ̀ ká àti láti lè mọ̀ kọ bó ti jẹ́ wípé lọ́pọ̀ gbà ẹ máa ń kọ́ mi lẹ́nu àbí nígbà tí mo bá kọ́ àwọn àṣìṣe kọ̀ọ̀kan mọ́ bàbá ṣùgbọ́n àti bí àṣìṣe kọ̀ọ̀kan wà ń bẹ o kò sí àṣìṣe ń bẹ o ṣùgbọ́n ó ṣàṣàn ju rárá lọ ìjọba pé kí ni pẹ̀lú oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run èyí tí mò ń kà yìí àmọ́ àwọn tí wọ́n lọ sí sùkúù tí wọ́n lè ṣe kí ni o tí wọ́n lè kà nípa bẹ́ẹ̀ tí pé ọ̀kan náà tún ní ètò tún ṣe tí mo tún lè fi ṣe ẹ̀rí láti fẹ́ dájú hàn wípé lóòótọ́ tó bá lè ṣe gbogbo nínú Ọlọ́run ó rí wípé kí ni ohun gbogbo yóò máa já sí ìrọ̀rùn fún ẹ wò ọ̀rọ̀ tí mo ń sọ ibo mo ti kọ́ nǹkan níbi kankan láti ọ̀dọ̀ Ọlọ́run ni èyí ẹnìkan tún kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mo ń ṣe kì í ṣe pé bóyá ẹ̀bùn ẹ̀ tí ń pè mo lọ kọ́ láti ibì kan ni àti ọ̀dọ̀ Ọlọ́run náà ní gbogbo nǹkan wọ̀nyí amen so èyí sọ fún èmi àti ẹ̀yin wípé kí ni ẹ jẹ́ ká jẹ́ ẹni tó ń gbé nínú ìbẹ̀rù Ọlọ́run á rí i pé ohun gbogbo yóò máa já sí ìrọ̀rùn fún wa gbogbo kẹta máa ṣe yóò máa dàbí mírèkù lójú àwọn ènìyàn èyí táwọn kan ṣe tí wọ́n ṣe tì àwọn òde bẹ́ẹ̀ á sì ṣàṣeyọrí
nítorí wípé Ọlọ́run jẹ́ agbára àtìlẹ́yìn fún wa. Ìdí ni wípé kí ni Ọlọ́run mú ìlérí àti májẹ̀mú rẹ̀ ṣe nínú ayé wa nípa lílọ sí ilẹ̀ ìlérí wa èyí tí ó sàn fún wàrà àti fún oyin. Wá tó á gbọ́ mi tó bá ń ṣe lè tó wà lórí ilẹ̀ tí ń sàn fún wàrà àti fún oyin rẹ̀, ohun tí ó tún máa ṣẹlẹ̀ nìyí. Ó rí pé ojoojúmọ́ ìgbà gbogbo òrèdóòrè ibikíbi tó bá wà, ojú rere àti àánú àti oore ọ̀fẹ́ Ọlọ́run àti ọ̀nà rere Ọlọ́run àti ti ènìyàn gbogbo ọmọ bá pàdé. So ṣé ìwọ náà fẹ́ mọ jẹ àǹfààní ilẹ̀ tí ń sàn fún wàrà àti fún oyin? Ṣé o fẹ́ kí ilẹ̀ rẹ kọjá èyí tí ń sàn fún wàrà àti fún oyin? Ṣé o fẹ́ k'Ọlọ́run kó fi ẹsẹ̀ rẹ múlẹ̀, kó fi ọ́ jọba, kó fi ọ́ jókòó lórí ilẹ̀ tí ń sàn fún wàrà àti fún oyin? So àwọn kan t'Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ nìyí, kíyèsí wọn láti máa pa òfin àti àṣẹ rẹ̀ mọ́. Kì í ṣe ìyẹn nìkan, wá tún wá máa rìn nínú rẹ̀, wá máa rántí rẹ̀ ní gbogbo ìgbà. Kì í ṣe kí wọ́n máa rántí ní gbogbo ìgbà nìkan, kó wá máa fi kọ́ àwọn ọmọ rẹ̀ àti ọmọ rẹ̀. Ètò túmọ̀ sí wípé kí ni o gbọ́dọ̀ fi máa fi kọ́ gbogbo ènìyàn. Ọ̀rọ̀ Ọlọ́run tó ń gbọ́ lójoojúmọ́, èyí tó ń kà lójoojúmọ́, kò gbọ́dọ̀ jẹ́ tìrẹ nìkan, kò gbọ́dọ̀ jẹ́ tìdílé rẹ nìkan, kò gbọ́dọ̀ jẹ́ ti bẹ́ẹ̀ tí pé tàwọn tó mọ̀ nìkan. A rí i pé èyí ló fà tẹ̀fí tí mo sọ wípé ètò àfi kó jẹ́ nǹkan tó jẹ́ wípé àmọ́ yóò di orí táwọn gbé sórí afẹ́fẹ́. Nítorí pé kí ni kì í ṣe èmi nìkan, ìwọ nìkan, àwa nìkan ló yẹ ká máa jẹ àǹfààní àwọn ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí àti àwọn àdúrà tí à ń gbà. Àwọn kan náà ń bẹ táwọn náà nídìí rẹ̀ tẹ́ pé ó ní ipa tí ó kó nínú ayé wọn láti mú kí ayé tiwọn náà kí o lè rí ìfọwọ́kan Ọlọ́run. Amen. Ìdí ìtẹ́ fi tẹ́ pé ètò yìí mo sọ di ohun tó yẹ pé kí ni à ń gbé sórí afẹ́fẹ́. Tó bá wá rí bẹ́ẹ̀, ọ̀wọ́ náà máa jẹ́ aláwòkọ́ṣe rere láti ẹni tó ń sun gbogbo nínú bẹ̀rù àti nínú ìdarí Ọlọ́run. So láti mọ jẹ́ni tó ń jẹ́ pé nípasẹ̀ tiẹ̀ àwọn mìíràn náà wọ́n mọ òtítọ́ àti òdodo Ọlọ́run. Ìjẹ́ ká jìdí láti gbàdúrà, ibi láti gbé dànù dúró lórí ni adé orí ẹsẹ̀ kẹta. Tó bá di Monday a máa tẹ̀síwájú lórí ẹsẹ̀ kẹrin títí dé ẹsẹ̀ kẹsàn-án. Mo rò pé pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run àti àánú rẹ̀ a lè lo gbogbo àwọn ẹsẹ̀ yòókù yẹn ní a lè tú gbogbo àwọn ẹsẹ̀ yòókù yẹn nínú rẹ̀. Ṣùgbọ́n má ṣe gbàgbé kókó títò ní máa gbé nínú ìbẹ̀rù Ọlọ́run, máa pa òfin Ọlọ́run mọ́. Rántí pé Ọlọ́run ti bẹ̀rẹ̀ iṣẹ́ agbára rẹ̀ nínú ayé rẹ̀, ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìyanu rẹ̀ nínú ayé rẹ̀. Ògo rẹ̀ ó ti fẹ́ yóò búyọ. Nígbà tí ògo rẹ̀ bá búyọ, má sì gbàgbé wípé Ọlọ́run kan ni Ọlọ́run, kò Ọlọ́run ò pé méjì. So má sọ pé ó dá mọ̀ láti wípé ó tún ọlọ́mọ sí Ọlọ́run mìíràn. Kókó àwọn nǹkan tó lọ fẹ́ ká mọ̀ ni. Nígbà tí ọba yó tán, tógo bá dé tán, nígbà tí gbogbo ẹ̀ bá jọra wọn tán, má sì wá mọ ríra ẹbí ọlọ́gbọ́n wípé náà agbára mi ni, ọgbọ́n mi ni, ìmọ̀ àti òye mi ni. Mo rántí nígbà gbogbo wípé kí ni Ọlọ́run ló ṣe. Ọ̀kan sì ni Ọlọ́run ò sì pé méjì. Bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé polówó ṣe fáànù tí mo rí gbà láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ní òwúrọ̀ yìí. Fáànù tí mo rí gbà wípé o tún bá mi sọ̀rọ̀ ní òwúrọ̀ yìí. Fáànù tí mo rí gbà wípé o tún jẹ́ kí n náfààní àti lè wà níwájú rẹ̀ ní òwúrọ̀ yìí. Àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Bàbá o ṣé, ọmọ o ṣé, ẹ̀mí mímọ́ mo sọ wípé o ṣé fún ìṣẹ́ra yín lọ́kàn èyí tí ẹ tún mú mi rí àánú àti oore ọ̀fẹ́ yín láti lè wà níwájú ní ọjọ́ ìsọ̀ní, láti lè gbọ́ ohùn yín, láti lè gbọ́ ọ̀rọ̀ yín, àti láti lè kànú ọ̀rọ̀ yín, láti lè ṣàṣàrò nínú ọ̀rọ̀ yín, láti lè gbọ́ kí ló ti ṣe ìfẹ́ yín fún ayé mi àti ohun tó yẹ kí n ṣe àti ohun tó yẹ kí n mọ̀ fún ìrìnàjò ayé mi, láti ní ìbáṣepọ̀ tó dámọ̀ràn pẹ̀lú yín. Mo sọ wípé ṣé Ọlọ́run ògo ni fún orúkọ rẹ, Jésù ògo ni fún orúkọ rẹ, ẹ̀mí mímọ́ mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ o. Mo mọ̀ sọ wípé ṣé ètò pé ẹ̀yin ni agbára ayé ni, ẹ̀yin lẹ fún mi lórí ọ̀fẹ́ láti lè wà níwájú yín, láti lè gbọ́ ọ̀rọ̀ yín àti láti lè kànú ọ̀rọ̀ yín àti láti lè gbọ́ ohùn yín àti láti lè ṣe ìfẹ́ yín. Ẹ ṣé Ọlọ́run ayérayé ológo jùlọ gba ọpẹ́. A gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Tó ń pọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀kan sí. Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé ojoojúmọ́ ló ń fìfẹ́ hàn sí mi nípa bíbá mi sọ̀rọ̀, nípa pípè mí sí àkíyèsí, nípa fífi ọ̀nà rẹ hàn mí àti nípa títọ́ mi ní ọ̀nà rẹ àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá mo sọ wípé o ṣé, ọmọ mo sọ wípé o ṣé, ẹ̀mí mímọ́ mo sọ wípé o ṣé.
wípé ojoojúmọ́ ló ń fìfẹ́ hàn sí mi, ojoojúmọ́ ni wọ́n kọ́ bí ara sí mi ló sì ná ní mi lọ́ọ́ ṣe mí lẹ́ni pàtàkì níwájú rẹ̀ tó bẹ̀rẹ̀ débi wípé ojú òun kọ́ mi òun bá mi sọ̀rọ̀ òun fẹ́ràn rẹ̀ hàn mí nígbà gbogbo òun jẹ́ kí lè mọ ohun gbogbo tó tàtó yẹ fún mi láti mọ̀ ṣe ní gbogbo gbà. Ògo olóye orúkọ rẹ bàbá, ògo olóye orúkọ rẹ ọmọ, atóbi jù bàbá gba ọpẹ́ àti ìyìn, olórí ọ̀fẹ́ gba ọpẹ́ àti ìyìn, ẹlẹ́rù ni gba ọpẹ́ àti ìyìn. Èmi àní èmi mọ̀ ṣe bẹ̀rù, èmi àní èmi mọ̀ ṣe fòyà, ọmọ ṣé o mo gbé orúkọ rẹ ga, ọmọ ṣé o mo fọ pé ìyàtọ̀ fún orúkọ rẹ, ọmọ ṣé o ọlọ́run jìnlẹ̀ fẹ́ bàbá gba ọpẹ́, olúwa gba ẹ̀yìn, olúwa gba ọpẹ́, olúwa gba ẹ̀yìn. Mo júbà rẹ o mo sọ wípé o ṣe, mo júbà rẹ mo yin orúkọ ológo àní fún ìfẹ́ tó ń fi hàn mí ní gbogbo gbà láti mọ bá mi sọ̀rọ̀, láti mọ tọ́ mi, láti mọ kọ́ mi, láti mọ jẹ́ kí n mọ̀ àní ibi tí mo kù sí àti ohun tó yẹ kí n ṣe àti ohun tó yẹ kí n ṣe àti àwọn ọ̀nà tó yẹ kí n mọ̀ tọ̀. Mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ o ṣe ọlọ́run alágbára. A gbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Tó ń porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, ọlọ́run mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún ọwọ́ ọ̀tún agbára rẹ tí wọ́n tún ti nà jáde lówùúrọ̀ yìí láti súre fún mi, fún ọwọ́ ọ̀tún agbára tí wọ́n tún ti nà jáde ní òwúrọ̀ láti kíni o láti súre fún mi, láti mú kí ayé mi kọ́ mọ́ fún togotogo. Àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayé rẹ mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ mo sọ wípé ṣe fún ọwọ́ ọ̀tún agbára rẹ èyí tó ń ṣohun láti ń ṣohun yanu ni èyí tí wọ́n tún ti nà jáde ní òwúrọ̀ yìí láti gbé lé mi lórí àti láti súre fún mi, láti mú kí ayé mi kọ́ mọ́ fún togotogo. Bàbá mo sọ wípé ṣe, ẹlẹ́dàá mo sọ wípé ṣe, ọlọ́run àti ọmọ dá gbogbo padà sọ́dọ̀ rẹ Jésù mo sọ wípé ṣe o àní fọwọ́ ọ̀tún agbára yẹn èyí tí èyí náà jáde àyè láti súre fún mi, àyè láti súre sínú ayé mi, láti mú kí ayé mi kọ́ mọ́ fún togotogo. Gbogbo ògo ìyànlá ni fún orúkọ rẹ bàbá, ọmọ, ẹ̀mí mímọ́, atóbi bàbá ìgbà ọpẹ́, olúwa ìgbà ẹ̀yìn, olúwa ìgbà ọpẹ́, olúwa ìgbà ẹ̀yìn. Ògo ni fún orúkọ rẹ bàbá, ọmọ, ẹ̀mí mímọ́. A gbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run àánú ni mo béèrè fún, ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, sọ mi di mímọ́. Àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run àánú, ọlọ́run olórí ọ̀fẹ́, àánú ni mo béèrè fún bàbá, ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, ó yá sọ mi di mímọ́. Àní àánú ni mo béèrè fún ọlọ́run o, bójú rẹ̀ láti òkè wá, ó yá ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ àti àṣírí mi jì mí, ó yá sọ mi di mímọ́ nípa agbára rẹ, sọ mi di mímọ́ nínú oore ọ̀fẹ́ rẹ, sọ mi di mímọ́ nínú àánú rẹ tó ga jùlọ. Bàbá adú gbogbo oore kọjá ẹ̀ṣẹ̀ mi nà, àánú ni mo béèrè fún ọlọ́run ayérayé, àánú ni mo béèrè fún ọlọ́run ọ̀gá ògo. Bàbá ṣàánú fún mi, olúwa dáríjì mi, ọlọ́run ṣàánú fún mi, olúwa dáríjì mi, ní gbogbo oore kọjá ẹ̀ṣẹ̀ mi nà, ó yá sọ mi di mímọ́, àìsàn gbogbo àṣírí mi nà, ẹ̀jẹ̀ Jésù Kristi fi dá mi láre. A gbàdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Ó yá ẹ múra adébi tíṣẹ́ wa, káwọ́ méjèèjì sókè. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Amen. Ẹgbọ́n tó wí, ọlọ́run yín ti pa láṣẹ fún yín kọ́ kí ẹ̀yin kí ó lè mọ ṣe wọ́n ní ilẹ̀ níbi tí ẹ̀yin gbé ń lọ láti gbà. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí yóò mú kémi lè mọ gbé nínú ìfẹ́ rẹ láti mọ ṣe gbogbo nípa àṣẹ rẹ nígbà tí ìwọ bá mú mi dé ilẹ̀ lérí mi, yẹn pé nígbà tí ìwọ bá mú mi wọnú ògo mi tí ògo mi búyọ tí mo bẹ̀rẹ̀ sí tayọ, tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe rere, tí mo bẹ̀rẹ̀ sí lékè. Olúwa agbára àti ẹ̀mí mímọ́ èyí tí mo fi ní mọ gbé nínú ìfẹ́ tí mo fi ní kò nínú àṣẹ rẹ, ó yá gbé wọ̀ mí ní odidi. Àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ láti ọkàn Olúwa gbé wọ̀ mí lódìdí. Àní nígbà tí ògo mi bá búyọ tán, àní nígbà tí èmi bá gbilẹ̀ nípa agbára rẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ, àní tí mo mú wọ ilẹ̀ ìlérí, ilẹ̀ múṣí, ilẹ̀ ìlérí ni ètí sàn fún àti fòyìn ni. Olúwa agbára àti ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún, èyí tí mo fi mọ dúró nínú ìfẹ́ rẹ, èyí tí mo fi ní kò nínú àṣẹ rẹ, èyí tí mo fi ní kò nínú ìlànà rẹ, èyí tí mo fi ní kò nínú ìtọ́ni rẹ. Olúwa kún mi fún agbára rẹ, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ, èyí tí mo fi ránṣẹ́ gbogbo nínú bẹ̀rù rẹ, nínú ìwà mímọ́. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́. A gbàdúrà ní orúkọ Jésù olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Tó àdúrà yẹn gbà à ń lọ nígbà kejì. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Ó ṣe pàtàkì. Àwọn kan nígbà tí Ọlọ́run tí mú wọn dénú ògo wọn, ìyẹn ilẹ̀ ìlérí wọn tí sọ fún wa àti fún oyin, bí wọ́n ṣe ni ṣá mọ̀ ṣá, kò sí nǹkan tí wọ́n mọ̀ sọ ṣá mọ̀
ṣùgbọ́n kété tí wọ́n dé ọlọ́mọ wọn dé ilẹ̀ lérí ilẹ̀ múṣẹ wọn èyí tí sàn fún àti fún yín kọ̀ wá sẹ́ni tí ó tó lè dó wájú wọn tí wọ́n bá sọ̀rọ̀ báyìí wọ́n mọ olótàn bí ìgbẹ́ yẹn pé lọ́dọ̀ títí wọn àwọn yòókù ọ̀jàmọ̀ kankan ẹranko ni àwọn yòókù aláìmọ̀sí làwọn yòókù amen. Wọ́n ti gbàgbé wípé àwọn wà nínú òṣì nígbà kan rí Ọlọ́run ló ṣàánú fún wọn láti mú wọn débi gíga so wọ́n á fẹ́ mọ jẹ gàba ní ìjẹkújẹ lé àwọn èèyàn lórí ìtí ò yẹ kó rí bẹ́ẹ̀ kì í ṣàwọn náà nítorí pé kí ni wọn ò ní òye nípa ohun tí ń ṣe ìfẹ́ Ọlọ́run agbára Ọlọ́run ṣe ṣe fún wọn so Sátánì yóò wà rápárá yóò wọnú ayé wọn yóò àmọ́ kọ̀ǹtórò ayé wọn irú àwọn ẹni bẹ́ẹ̀ tó bá dé àkókò kan wọ́n wà lé pátápátá wọ́n wà di ohun ẹ̀gbin ìgbẹ́ ò tún sàn jù wọn lọ so káyé tèmi ayé tiẹ̀ kọ́mọ́ bá rí bẹ́ẹ̀ ló fi ṣe pàtàkì láti béèrè fún agbára ìsinsìn la gbọ́dọ̀ gbàgbára kì í ṣe pé nígbà tí ìjọ yẹn bá dé lágbàgbára ìsìn lágbàgbára yẹn láti mọ gbàgbára yẹn rẹ̀ ìjọba nígbà táwọn kò yẹn bá dé a lè mọ dúró nínú ìfẹ́ àti nínú bẹ̀rù àti ìkọ́ni àti ìlànà Ọlọ́run so à ń lọ nígbà kejì káwọ́ méjèèjì sókè Olúwa iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ gbé wọ̀ mí lódìdí lábẹ́ bó ti wù kó rí ipòkípò kí n lè dé láyé èmi ò fẹ́ kó nínú ìfẹ́ rẹ̀ ìfẹ́ mọ́ ṣe gbogbo nínú bẹ̀rù nínú darí nínú tọ́jà àti nínú kọ́ni rẹ̀ kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti lè mọ́ ṣe bẹ́ẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àní láti mọ gbé nínú ìfẹ́ rẹ̀ nínú bẹ̀rù nínú darí nínú tọ́ni nínú kọ́ni rẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi ní ipò yòówù kó wù kí n lè para mi bàbá ya kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ ya kún mi fún agbára rẹ̀ ya kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ ya kún mi fún agbára rẹ̀ ya kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ ya kún mi fún agbára rẹ̀ àní láti mọ gbé ìgbé ayé tó wù ọ́ lọ́wọ́ rẹ̀ láti mọ ṣe gbogbo nínú bẹ̀rù rẹ̀ àní nínú pípa òfin rẹ̀ mọ́ nínú ṣe gbogbo nínú àṣẹ àti ìdarí rẹ̀ ya kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ àní kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ sẹ̀ àní láti mọ wà nínú ìfẹ́ rẹ̀ nínú àṣẹ rẹ̀ nínú òfin rẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi bó ti wù kí ipò mi ọ̀gá tó mo lọ akún mi fún ẹ̀mí àti agbára rẹ̀ sẹ̀ èyí tí mo fi ń kó nínú bẹ̀rù rẹ̀ èyí tí mo fi ń kó nínú òfin rẹ̀ èyí tí mo fi ń kó nínú àṣẹ rẹ̀ akún mi fún ẹ̀mí àti agbára rẹ̀ bàbá agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù à ń lọ nígbà kẹta káwọ́ méjèèjì sókè Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀ èyí tí ìbẹ̀rù rẹ̀ fi mọ̀ wà lọ́kàn mi nígbà gbogbo èyí tí mo fi mọ̀ gbé ìgbé ayé ìrẹ̀lẹ̀ ìgbé ayé ìtẹríba èyí tí mo fi mọ̀ rántí òfin àti àṣẹ láti mọ̀ kíyèsí wọn àti láti mọ̀ pa wọn mọ́ lábẹ́ bó ti wù kí wọ́n gbé mi ga tó pàápàá jọ nígbà tí wọ́n bá mú mi dé ilẹ̀ tí ń sàn fún wàrà àti fún oyin ni èyí tó ti ṣèlérí fún ayé mi agbára àti iná mímọ́ èyí tí èmi ò fi ní gbàgbé ìbẹ̀rù rẹ àti àṣẹ rẹ tí èmi ò fi ní kó nínú òfin rẹ àti àṣẹ rẹ àti nínú ìbẹ̀rù rẹ Olúwa gbé wọ̀ mí lódìdí àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi alágbára gíga bàbá àní èmi ò fẹ́ kó nínú òfin rẹ èmi ò fẹ́ kó nínú àṣẹ rẹ àní lábẹ́ bó ti wù kó rí àní nígbà tí wọ́n bá mú mi dé ilẹ̀ tí ń sàn fún wàrà àti fún oyin ni èyí tí wọ́n ti ṣèlérí àti májẹ̀mú rẹ ni a ò bá bọ́ ọmọ ẹ̀mí mímọ́ ó yá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ó yá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí mo fi mọ wà nínú ìfẹ́ rẹ ní gbogbo wa èyí tí mo fi mọ ṣùgbọ́n nínú bẹ̀rù rẹ àti nínú ìdarí nínú ìtọ́ni rẹ ó yá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ bàbá gbé wọ̀ mí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ gbé wọ̀ mí èyí tí mo fi mọ gbé ìgbé ayé ìrẹ̀lẹ̀ ìgbé ayé tó kún fún bẹ̀rù rẹ ní ọ̀pọ̀lọpọ̀ ànígbà tí wọ́n bá tún dé ilẹ̀ tó ń sàn fún àti fún tí wọ́n ti ṣèlérí ni bàbá ilé mi àtàgbẹ̀rẹ̀ agbèwọ̀ mi èmi ò fẹ́ kó nínú ìfẹ́ rẹ o èmi ò fẹ́ kó nínú ìfẹ́ títí wọ́n lọ́wọ́ àlàyé èmi ò fẹ́ kó nínú ìdarí rẹ èmi fẹ́ mọ ṣe gbogbo nínú ìdarí àti tọ́ni rẹ ilé mi mímọ́ àti agbára rẹ sẹ́ àní láti mọ ṣe gbogbo nínú ìdarí rẹ má bẹ bó ti wò kó rí àní nígbà tó bá tún mú mi dé ilẹ̀ tí ń sàn fún àti fún tí wọ́n ṣèlérí fún ayé mi ni Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù à ń lọ nígbà kẹrin béèrè fún agbára yẹn Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ń ba ègún ìran àti májẹ̀mú ìran jẹ́ kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ń ba ègún àti májẹ̀mú ìran jẹ́ kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ń ba ìran bí ète bí àsọtẹ́lẹ̀ bí jẹ́ pátápátá so tó bá ti gba agbára tí ń ba ègún àti ìran májẹ̀mú ìran jẹ́
tó sì bá gbogbo tí ó sì kún fún agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè èyí tí ń bá gbogbo tí ń ṣe ìran bí àsọtẹ́lẹ̀ bí jẹ́ gbọ́ mi gbogbo ẹnikẹ́ni tó bá rí ìran bí sí ọ orí ara ẹ̀ ní òfìsí kíni o orí ara ẹ̀ ní òfin ro ọwọ́ ara ẹ̀ ní òsì fi ṣe ra rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá lo agbára àbí àṣẹ kan láti fi sọ ọ̀rọ̀ òdì ọ̀rọ̀ tí ọ̀dà sí ayé rẹ̀ ọ̀rọ̀ tó bá sọ tó jẹ́ ọ̀rọ̀ òdì yẹn orí ara ẹ̀ ní òsì kíni ni ó ti dáhùn amen bẹ́ẹ̀ ni gbogbo tí ń ṣe májẹ̀mú àti ègún ọ̀ràn kò tún ní pàtàgbà lórí ayé rẹ̀ mọ́ so májẹ̀mú àti ègún ọ̀ràn ló sì ní pàtàgbà lórí ayé ènìyàn ní àwọn oníran bí àwọn alásọtẹ́lẹ̀ bí làwọn aláfọ̀ṣẹ bí àwọn tí wọ́n fi ahọ́n àṣẹ tí wọ́n fi ń sọ̀rọ̀ òdì sínú ayé èèyàn fi mọ́ ní pàtàgbà tí ègún àti májẹ̀mú náà bá ti bàjẹ́ gbogbo àwọn yẹn wò ní pàtàgbára mọ́ nítorí pé agbára tó ba májẹ̀mú àti ègún ọ̀ràn jẹ́ yọmọ dá ọ̀rọ̀ òdì ìran òdì àsọtẹ́lẹ̀ òdì yọmọ dá padà sórí ayé wọn ni nítorí pé ègún ọ̀rọ̀ àti májẹ̀mú ọ̀ràn òun ní sílẹ̀kùn fún àwọn ènìyàn láti mọ sọ pé kí wọ́n lè ríṣẹ́ ṣe so káwọ́ méjèèjì sókè àlọ́ nígbà kẹrin porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ń ba gbogbo tí ń jẹ́ ègún àti májẹ̀mú rẹ̀ jẹ́ pátápátá èyí tí ń ba gbogbo tí ń ṣe ìran bí àsọtẹ́lẹ̀ bí àti àṣẹ àfọ̀ṣẹ ọ̀rọ̀ àṣẹ bí jẹ́ pátápátá àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo béèrè fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ó yá gbé wọ̀ mí lójijì àrí gbogbo agbára ìdí nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ èyí tí bá gbogbo ti ṣe ègún àti ìran àti májẹ̀mú ìran bí jẹ́ ó bá bá kún fún nẹ́ẹ̀mí àti agbára rẹ̀ àrí láti bá gbogbo ti ṣe májẹ̀mú àti ègún ìran jẹ́ láti bá gbogbo ti ṣe májẹ̀mú àti ègún ìran jẹ́ pátápátá Olúwa kún fún nẹ́ẹ̀mí àti agbára rẹ̀ èyí tí bá gbogbo ti ṣe ìran bí àsọtẹ́lẹ̀ bí àní àfọ̀ṣẹ bí àwọn ọ̀rọ̀ àṣẹ ibi jẹ́ pátápátá Olúwa kún fún nẹ́ẹ̀mí àti agbára rẹ̀ sẹ́ni láti mọ bá gbogbo tí ń ṣe májẹ̀mú àti ègún rẹ̀ jẹ́ pátápátá láti mọ bá gbogbo tí ń ṣe ìran bí àti àsọtẹ́lẹ̀ bí jẹ́ pátápátá láti mọ sọ gbogbo àǹfọ̀ṣẹ agbára ẹni yòówù kó lè jẹ́ láti mọ bàjẹ́ Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún fún agbára agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká tó lọ nígbà karùn-ún Ọlọ́run àní gbogbo tí ń ṣe ìran bí gbogbo tí ń ṣe àsọtẹ́lẹ̀ bí gbogbo tí ń ṣe ègún àti májẹ̀mú ìran lórí ayé mi wọn ò gbọdọ̀ ríṣẹ́ ṣe kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ètí mo fi ní ríṣẹ́ ṣe mọ́ láyé mi ìní ẹ̀mí mímọ́ àti agbára ètí gbogbo tí ń ṣe ègún ìran àti májẹ̀mú ìran àti àsọtẹ́lẹ̀ bí àti ìran bí àti àwọn àfọ̀ṣẹ bí kò fi ní pàtàkì lórí ayé mi mọ́ Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ Olúwa gbé wọ̀ mí lójijì kó mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí yóò mọ bá gbogbo tí ṣe májẹ̀mú ìran àti ègún ìran jẹ́ pátápátá lórí ayé mi èyí tí ègún ìran àti májẹ̀mú ìran kò tó fi ní pàtàkì àtàṣe lórí ayé mi mọ́ ìjọba yín rí ṣeṣe nínú ayé mi mọ́ èyí tí gbogbo tí ṣe ìran bí àsọtẹ́lẹ̀ bí àní àwọn àfọ̀ṣẹ bí òfin ní pàtàkì lórí ayé mi mọ́ ọ̀yà kó mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún èyí tí bá gbogbo tí ń ṣe ègún ìran jẹ́ pátápátá èyí tí ègún àti májẹ̀mú òròfin ní ìrẹsẹ̀ṣẹ̀ mọ́ láyé mi èyí tí gbogbo tí ń ṣe ìran bí àní àfọ̀ṣẹ bí àní àsọtẹ́lẹ̀ bí àní kò fi ní ìrẹsẹ̀ṣẹ̀ nínú ayé mi mọ́ Olúwa kún mi fún ẹ̀mí agbára rẹ̀ ọ̀yà kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ sí ọ̀yà kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀ ìní ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ bàbá gbé wọ̀ mí lódìdí ìní ẹ̀mí mímọ́ àti agbára Olúwa gbé wọ̀ mí lódìdí ọ̀yà ìní ẹ̀mí àti agbára gbé wọ̀ mí lódìdí gbogbo tí ń jẹ́ ègún ìran àní gbogbo tí ń jẹ́ májẹ̀mú ìran gbogbo tí ń ṣe ìran bí gbogbo tí ń ṣe àsọtẹ́lẹ̀ bí gbogbo tí ń ṣe ọ̀rọ̀ àṣẹ èyí tẹ́ni yóò kó lè jẹ́ àyíntí láti mọ fún ti bí ọ̀yà kó di aládàgbà lórí ayé bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ sì bàjẹ́ lórí ayé mi ẹ̀yà kí ni wọ́n lè gbà wá tó. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Orí ẹlẹ́kẹ̀ ló lọ orí ẹlẹ́kẹfà káwọ́ méjèèjì sókè Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ń dá ibi padà sórí ibi tí ń ṣe kí ni Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ń dá ìran bí padà sórí ẹni tó bá rí ìran bí èyí tí ń dá èpè padà sórí elépè èyí tí ń dá àsọtẹ́lẹ̀ bí padà sórí alásọtẹ́lẹ̀ bí èyí tí ń dá ègún padà sórí ẹni tí ń rán ègún èyí tí ń dá májẹ̀mú bí padà sórí ẹni tí ń rán májẹ̀mú bí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù
ní orúkọ Jésù Kristi ayérayé bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ń dá ìran bí padà sẹ́ni tó rí ìran bí èyí tí ń dá àfọ̀ṣẹ bí padà sẹ́ni tí ń sọ̀rọ̀ àfọ̀ṣẹ bí èyí tí ń dá àní àsọtẹ́lẹ̀ bí padà sórí ẹni tí ń sàsọtẹ́lẹ̀ bí èyí tí ń dá ègún padà sórí ẹni tí ń rán ègún èyí tí ń dá májẹ̀mú ìran padà sórí ẹni tí ń rán májẹ̀mú ìran èyí tí ń dá ìpè padà sórí elépè Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ nínú ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lójijì Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ sẹ́ inú ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún Olúwa gbé wọ̀ mí inú ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún Olúwa gbé wọ̀ mí èyí tí ń dá ègún padà sórí ẹni tí ń rán ègún èyí tí ń dá májẹ̀mú ìran padà sẹ́ni tó ń ṣiṣẹ́ yẹn èyí tí ń dá ìran bí padà sẹ́ni tó rí ìran bí èyí tí ń dá àní àfọ̀ṣẹ padà sórí ẹni tí ń rán àfọ̀ṣẹ bí èyí tí ń dá gbogbo tí ń ṣe àsọtẹ́lẹ̀ bí padà sẹ́ni tí ń rán àsọtẹ́lẹ̀ bí èyí tí ń dá gbogbo tí ń ṣe ìpè padà sórí ẹni tí ń rán ìpè Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù àlọ́ nígbà keje káwọ́ méjèèjì sókè Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ó fà èyí tí mo fi lọ kóòrè ayọ̀ tí mo sì máa rógolo lábẹ́ bó ti wù kí ó rí tẹ́nikẹ́ni ò ní lè dá dúró Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi máa kóòrè ayọ̀ èyí tí mo sì máa rógolo lábẹ́ bó ti wù kó rí tẹ́nikẹ́ni ò sì lè dá mi lọ́wọ́ dúró tẹ́nikẹ́ni ò sì lè dí mi lọ́wọ́ pẹ̀lú àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi alágbára gíga bàbá ọ̀yà kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí lẹ́gbẹ̀ẹ́ àtàgbára ni mo bẹ̀rẹ̀ fún bàbá ọ̀yà gbé wọ̀ mí lójijì ọ̀yà gbé wọ̀ mí lójijì fi kún mi lójijì èyí tí mi fún ọ kóòrè ayọ̀ ní gbogbo ọ̀nà lábẹ́ bó ti wù kó rí ní tí kò ní sẹ́nikẹ́ni tí ó lè dá mi dúró àbí dí mi lọ́wọ́ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún mi fún agbára ọ̀yà kún mi fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ àní tí mi fún ọ kóòrè ayọ̀ lábẹ́ bó ti wù kó rí ní tí ẹnikẹ́ni ò sì ní sí àti lè dá mi dúró àbí dí mi lọ́wọ́ Olúwa ilé mi mímọ́ àti agbára rẹ̀ agbé wọ̀ mí lójijì ilé mi àti agbára agbé wọ̀ mí lójijì Olúwa kún fún ẹ̀mí àti agbára rẹ̀ ọ̀yà kún fún ẹ̀mí àti agbára rẹ̀ àdìkẹ́ mi wọ̀ ọ́n ilẹ̀ mi lọ èyí tó ń sọ fún àti fún ojú wọn ṣèlérí ni ọ̀yà ìtẹ́ mi fún kórè ayọ̀ kẹ́ni ò sí àti lè dí mi lọ́wọ́ àbí dí mi lọ́dà àbí láti àpò mi ọ̀yà kún fún ẹ̀mí àti agbára rẹ̀ ilé mi àti agbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ẹ̀yà wá pọ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta èyí tá a kọ́ nípa tèmi ni wípé búburú kan kì yóò ṣubú lù mí bẹ́ẹ̀ ni àrùn kan kì yóò súnmọ́ ilé mi tàlẹ́ni tó ríran òdì sí mi tàlẹ́ni tó ń sọ àsọtẹ́lẹ̀ òdì lórí ayé mi tàlẹ́ni tó ń ṣètò ibi lórí ayé mi mo sọ̀rọ̀ àṣetẹ̀lẹ̀ ọ̀yá irú ẹni bẹ́ẹ̀ àti òun àti ìran rẹ̀ àti àsọtẹ́lẹ̀ ibi rẹ̀ ọ̀yá àti iṣẹ́ ibi rẹ̀ ní orúkọ Jésù kí wọ́n kú dànù àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àti kọ́ nípa ti tèmi wípé búburú kan kì yóò ṣubú lù mí bẹ́ẹ̀ ni àrùnkárùn kan kì yóò súnmọ́ ilé mi ó ta lẹni náà tó rí ìran òdì tó rí ìran ibi tó ń sàsọtẹ́lẹ̀ òbí tó ń sàsọtẹ́lẹ̀ ibi àní tó ń gbégbèsè ibi tó ń ṣètò ibi lórí ayé mi àbí lórí ìdílé mi ọ̀yá láti ìsinsìnyí lọ ọ̀yá irú ẹni bẹ́ẹ̀ ọ̀yá kó ṣòfò dànù àti òun àti ìran rẹ̀ àti àsọtẹ́lẹ̀ rẹ̀ àti gbogbo agbára tó ń lò ní orúkọ Jésù ọ̀yá kí wọ́n kú dànù ní orúkọ Jésù kí wọ́n kú dànù ẹni yòówù kó wù kó jẹ́ ọ̀yá kí wọ́n kú dànù ẹni yòówù kó wù kó jẹ́ àní kí wọ́n kú dànù ta lẹni náà àní tó rí ìran bí àní lórí ayé mi àbí lórí ìdílé mi àní tó rí ìran tó sàsọtẹ́lẹ̀ ibi lórí ayé mi àbí lórí ìdílé mi nítorí pé tí Olúwa ní àti ọkùnrin ayé àtògbò tó lè sùn àti kọ́ nípa ti tèmi wípé búburú kan kì yóò sùn mí mẹ́ta kan kì yóò sùn mọ́ ilé mi ọ̀yá alátìsísí lọ ẹni àti òun àti ìran àti gbogbo agbára rẹ̀ ọ̀yá kí wọ́n kú dànù àní kí wọ́n kú dànù láyé sí àánú agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ẹ̀gbọ́n tó lórí wa sọ ni ó ní kí ìwọ kí o lè mọ bẹ̀rù Olúwa Ọlọ́run rẹ láti pa gbogbo ìlànà rẹ̀ mọ́ àti òfin rẹ̀ tí èmi ti fún ọ ní àti ọmọ rẹ àti ọmọdé ọmọ rẹ kí ọjọ́ rẹ kí o lè pẹ́ ṣẹgbọ́n kan kí ọjọ́ rẹ kó lè pẹ́ yẹn pé kó lè mọ wà lálàáfíà kó lè mọ wà ní fọkànbalẹ̀ kó lè mọ wà ní rọrùn ẹnìkan wá ń ríran bí òun sàsọtẹ́lẹ̀ bí òun láfọ̀ṣẹ́ bí ipe kìíní kan ẹ̀yẹ wo irú ẹni bẹ́ẹ̀ ó yẹ kó lè kú dànù nítorí pé ó ń takò ọ̀rọ̀ Ọlọ́run káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ta ni ọ̀fẹ́ kí rógò láyé tó fẹ́ mọ fara nà mí tó fẹ́ mọ fara ní mí ta ló fẹ́ mọ fi ìran bí àsọtẹ́lẹ̀ bí já ayé mi ní ogun ta lẹ́ni náà tó fẹ́ tó dúró lókùnkùn tàfà sínú ayé mi láti àkókò yìí lọ ó yá
ikú tí ò láàánú lọ́wọ́lọ́wọ́ ẹ̀yà lọ parọ́ àwọn ẹni bẹ́ẹ̀ dànù ẹni yòówù kó wù kó jẹ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run ti sọ nípa ti tèmi wípé àlàáfíà ni fún mi àní ire ní ti tèmi ìgbéga àti àṣeyọrí ní ti tèmi táwa lè di náà hàn àní tó dúró kòkó láti mọ tàfà tó ní kò ní rí bẹ́ẹ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run ò ní ṣe nínú ayé mi wípé èmi ò ní wọnú lẹ̀ rere mi náà ètò sọ fún àti fún oyin ni láti àkókò lọ ẹni yòówù kó wù kó jẹ ó yá ikú láti ọ̀ láàánú ó yá lọ pa àwọn ẹni bẹ́ẹ̀ dànù ó yá lọ fúlàní bẹ́ẹ̀ sọ dànù ó yá lọ pa àwọn ẹni bẹ́ẹ̀ dànù ó yá lọ fúlàní bẹ́ẹ̀ sọ dànù tá lẹ́ni yòówù kó wù kó jẹ yálà àti èmi àti ìdílé mi àìló ń gbègbèsè ibi lórí ó yá ẹni yòówù kó wù kó jẹ ikú tí ọ̀ láàánú ó yá lọ pa ẹni bẹ́ẹ̀ dànù ó yá lọ fúlàní bẹ́ẹ̀ sọ dànù lọ pa ẹni bẹ́ẹ̀ dànù lọ fúlàní bẹ́ẹ̀ sọ dànù nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run ni wípé kíni àlàáfíà lèmi yóò mọ wá ìrẹsì ní tèmi nígbà gbogbo ọ̀yẹ́ mi yóò sì mọ fọ nínú ògo tàwálẹ̀ náà tó ń ṣètò ibi àyè tó ń gbégbèsè ibi àyè tó ń ṣiṣẹ́ àṣeparí èkùnkùn ẹ̀yà irú ikú aláìkú tí ò láàánú ẹ̀yà lọ parọ́ ẹni bẹ́ẹ̀ dànù ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àní èmi wọnú ògo mi lọ bọ́ bẹ̀rẹ̀ sí fọ nínú ògo tàlẹ́ náà tó sọ pé òun fẹ́ já mi bọ́ Ọlọ́run sọ pé òun mọ̀ padà àtọ̀ ọ̀bọ̀ mi mọ́ tàlẹ́ tó ń ṣètò iṣẹ́ ibi lójú ọ̀nà mi wípé kémi kí n lè já wálẹ̀ mo sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ ọ̀yà lónìí olónìí bí ilẹ̀ ọjọ́ mi ṣe mọ́ tí bẹ́ẹ̀ ti ń pè ọ̀sẹ̀ yìí kọjá lọ tọ́sẹ̀ yìí kọjá lọ ọ̀yà irú ẹni bẹ́ẹ̀ kò kú dànù ọ̀rẹ́ ọ̀sẹ̀ yìí tó parí òun ti kọjá lọ tiẹ̀ àtúnlóhùn mọ́ láti àkókò yìí lọ irú ẹni bẹ́ẹ̀ kò kú dànù ká mọ́ gbòòrò rẹ̀ mọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ta lẹni náà ẹni tó ń ṣètò ibi àní nípa ọ̀dọ̀ mi nípa tó lọ sọ wípé òun ọmọ pààlọ́ àti àbọ̀ mi mọ̀ tàlẹ́ náà tó sọ pé òun fi ewu sí ojú ọ̀nà mi ẹni yòówù kọ́ wù kọ́ jẹ ní orúkọ Jésù Kristi bí ọ̀sẹ̀ yìí ṣe parí àní tí ń kọjá lọ táà ní gbúrò rẹ̀ mọ́ tí ilẹ̀ ọjọ́ tuntun mìíràn sì tún mọ́ ọ̀sẹ̀ tuntun mìíràn sì mọ́ láti àkókò ẹgbẹ́ àkó díẹ̀ ní àwàsí pátápátá kẹ́niyẹn kó nù lọ pátápátá kẹ́niyẹn kó ṣòfò dànù pátápátá kẹ́niyẹn kó nù lọ pátápátá àní ọjọ́ òní ni ọjọ́ tó kẹ́yìn tí ń ṣe sátidé tí ń ṣe ọjọ́ tó kẹ́yìn nínú ọ̀sẹ̀ ẹni yòówù kó wù kó jẹ àní bí ọ̀sẹ̀ yìí ṣe kọjá lọ táà ní gbúrò rẹ̀ mọ́ ọ̀yá àwọn tó ń ṣètò ibi nípa ìrìn àjò ayé mi àwọn tó ń ṣètò ibi nípa ìgbésí ayé mi àwọn tó ń ṣètò ibi lójú ọ̀nà mi ìgbà tó lọ sọ wípé òun ọmọ pàdé àtàwọn mọ́ gbogbo ẹni yòówù kó wù kó jẹ ọ̀yá bí ọ̀sẹ̀ yìí ṣe kọjá lọ táà ní gbúrò rẹ̀ mọ́ ọ̀yá ìrọ̀ ẹgbẹ́ kó nù pátápátá kó jẹ ní táwọn ò ní rí mọ́ àní kó nù pátápátá kó jẹ táwọn ò ní rí mọ́ ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ẹ̀yà wa gbélé kórópà mú gbogbo wá sì dánu dúró bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ tí à ń wọnú ọ̀sẹ̀ tuntun mìíràn lọ ọ̀yà ògo tèmi náà dìde ó sì bẹ̀rẹ̀ sí ní fọ̀n tuntun ẹnikẹ́ni ò tún lè jáde mọ́ mo jẹ́ ní òkè èmi ò tún dẹ̀ nílẹ̀ mọ́ mo ṣe kí ni ògo mi náà bẹ̀rẹ̀ sí ní yọ ó sì bẹ̀rẹ̀ sí yọ tuntun ẹnikẹ́ni ò sì ní lè dáwọ́ bò àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ àní tí ọ̀sẹ̀ yìí sì parí lọ tá a sì wọnú ọ̀sẹ̀ tuntun mìíràn lọ ní orúkọ Jésù Kristi ọ̀yá ògo mi bẹ̀rẹ̀ sí ní búyọ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní yọ tuntun àní mo dé ní òkè èmi kò tún wálẹ̀ mọ́ àní mo dé ní òkè àní èmi kò tún wálẹ̀ mọ́ ẹnikẹ́ni ò tún ní pàtàkì láti já mi wálẹ̀ mọ́ ìtò pé agbára Ọlọ́run òun ló gbé mi ró òun ló sì gbé mi lọ síbi gíga kì í ṣe nípa agbára àti ìmọ̀ àti ọgbà àti ìmọ̀ àti òye mi àbí ti ènìyàn àní bí ilẹ̀ ọjọ́ mi ṣe mọ̀ ní ìdáhùn wọnú ọ̀sẹ̀ tuntun mìíràn lọ àní ògo ayé bẹ̀rẹ̀ sí ní yọ tuntun àní ìyá ayé mi bí ògo ayé bẹ̀rẹ̀ sí ní fọ́n tuntun àní mo wọnú mo lọ síbi gíga àní mo dé ní òkè mo wọnú ilẹ̀ ìlérí mi lọ ìtí ó sọ fún ọ̀rọ̀ àti fún oyin ẹnikẹ́ni ò ní lè já mi bọ́ mọ́ ẹnikẹ́ni ò ní lè já mi bọ́ bẹ́ẹ̀ ni orí kò yé padà agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín ní orúkọ Jésù ìtọ́gbà ọ̀rọ̀ Ọlọ́run ló wí bẹ́ẹ̀ wípé orí lọ́mọ jẹ́ wo ò ní jẹ́rù wípé búburú kì yóò ṣubú lọ àti èmi àti ẹ láti sísìn lọ ẹni tó bá tún gbé èrò bí àti tó tún gbé gbèsè bí nípa iṣẹ́ rẹ̀ wa gbogbo iṣẹ́ kí iṣẹ́ tó bá ti ṣiṣẹ́ bí tí wọ́n tún ṣe lórí ayé ẹnikẹ́ni nínú wa ẹni yòówù kó wù kọjá kó ṣe ikú tí ọ̀ láàánú yóò fi ẹni bẹ́ẹ̀ ṣòfò dànù orúkọ Jésù Kristi ẹ̀yà ìjẹ́ ká gbàdúrà Olúwa ọ̀yà tó bọ̀ ń fi agbára rẹ̀ hàn bí ó ṣe ń fi hàn lọ nínú ilé ìní ẹ̀mí mímọ́ àti àgbàdo kó tó mọ̀ jò nínú èbó sí ń jò lọ wà á tó mọ̀ bá wa sọ̀rọ̀ tí bó ṣe bá wa sọ̀rọ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù
ní orúkọ Jésù. Ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́, ìjọba rẹ, agbára rẹ, àṣẹ rẹ, ìmísí rẹ, iná ẹ̀mí mímọ́ rẹ, ọ̀yá wàá tí mo mú farahàn nínú bó ṣe farahàn lọ, wàá tí mo mú jò nínú bó ṣe ń jò lọ, wàá tí mo jẹ́rìí agbára rẹ bó ṣe jẹ́rìí agbára nínú lọ, ọ̀rọ̀ rẹ àdínkù mọ́ fọ nínú bó ṣe ń fọ lọ, wàá tí mo fi wà láyé rẹ bó ṣe ń fi wà láyé rẹ hàn, wàá tí mo darí gbogbo nínú bó ṣe ń darí lọ, jẹ́ kí gbogbo olùkọ́ tí mo máa jẹ́ ti bó ṣe jẹ́ ti rẹ, Olúwa wàá tí mo bá wa sọ̀rọ̀ àgbàṣe wàá tí mo mú agbóhùn rẹ bó ṣe gbóhùn wa àbí bá ṣe ń gbóhùn rẹ lọ, wàá tí mo súre fún wa bó ṣe ń súre fún wa lọ, wàá tí mo jẹ́ olùdarí alákòóso ohun gbogbo nínú bó ṣe jẹ́ lọ, ògo ní forúkọ rẹ tó kó o ti ṣe rẹ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká kọrin wa. Bàbá mi àtọlọ́run mi, fún mi ní ìrànwọ́ rẹ tó ga jùlọ, kí lérò ká gbogbo ayé pátápátá o lọ́lá orúkọ rẹ. Ọba àwọn ọba, bàbá mi àtọlọ́run mi tó ga jùlọ, fún mi ní ìrànwọ́ rẹ tí kò lẹ́gbẹ́ o, kí lérò ká gbogbo ayé pátá lọ́lá orúkọ rẹ. Ọlọ́run mímọ́, bàbá mi àtọlọ́run mi, bàbá tó mọyì ọmọ, fún mi ní ìrànwọ́ rẹ èyí tó ga jùlọ, kí lérò ká gbogbo ayé lẹ́kùn síbi kan lọ́lá orúkọ rẹ. Ògo ní fún orúkọ rẹ bàbá, ọmọ, ẹ̀mí mímọ́. A tóbi jù fún ìṣẹ́ lọ́kàn pẹ̀lú wa láti ṣùgbọ́n láti bùkún wa, láti bá gbogbo tí ń ṣe ègún àti ìran bí àti májẹ̀mú bí jẹ́ lórí ayé nìkankan wa, àsọtẹ́lẹ̀ bí àti láti dábí pa àsọ̀rọ̀ níbi, láti ṣe wá ní ògo, láti mú àwọn olùlẹ̀ lérí èyí tí sàn fún àti fún ìwà aṣọ wípé ṣe ẹgbẹ́ àwọn ẹgbẹ́ àti ìyìn títí láwọn ọmọ yìnyín láwọn ọmọ ẹgbẹ́ yín ga, nítorí pé ẹ ti mú wa wọnú ògo tuntun wa lọ. Bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tún lè mú wa já wálẹ̀ mọ́, ẹ ti mú wa lọ síbi gíga wa, ẹni tí ò lè wà bó sì mọ́. Ògo ní fún orúkọ rẹ bàbá, ògo ní fún orúkọ rẹ ọmọ, títí láwọn ọmọ ìlànà gbé orúkọ rẹ ga. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Oore ọ̀fẹ́ ti bàbá, oore ọ̀fẹ́ ti ọmọ, oore ọ̀fẹ́ ti ẹ̀mí mímọ́ ó darapọ̀ mọ́ ayé wa, ó ṣúre fún wa, ó bùkún ayé wa. Bí ọ̀sẹ̀ yìí ṣe ń lọ sí òpin táwọn wọnú ọ̀sẹ̀ tó sùn mìíràn lọ, ọ̀yá gbogbo àwọn ayọ̀ nínú ayé wa wọ́n bá ọ̀sẹ̀ yìí parẹ́. Mo ní bí ọ̀sẹ̀ yìí ṣe ń parẹ́ tí ń kọjá lọ táwọn wọnú ọ̀sẹ̀ tuntun mìíràn lọ, gbogbo àwọn ọ̀tá ògo àti ìṣeré ẹnìkọ̀ọ̀kan wa, gbogbo àwọn anilára ayé ẹnìkọ̀ọ̀kan wa, àti àwọn táwọn bẹ níbí báyìí, àti àwọn tí wọ́n ń gbọ́ wa tí wọ́n ń wò wá láti ṣiṣẹ́ lọ, gbogbo ọ̀tá ẹnìkọ̀ọ̀kan wa wọ́n parẹ́ mọ́ ọ̀sẹ̀ yìí lára. Ìrìn àjò ìtìyàn rìn tíyàn ń nù pátápátá tíyàn ń parẹ́ máa yára, wọ́n wọnú ìrìn àjò yẹn lọ báyìí láti ṣiṣẹ́ lọ. Ọ̀yá bí a ṣe wọnú ọ̀sẹ̀ tuntun wa lọ, à ń wọnú ògo tuntun wa lọ, à wọnú ilẹ̀ lérí wa lọ, èyí tí Ọlọ́run ti ṣèlérí wípé ó ń sàn fún wọn àti fún yẹn àti àwa tá à ń bẹ níbí báyìí àtàwọn tí wọ́n wà tí wọ́n gbọ́ wa, ọ̀yá wọ́n wọnú àròdì kọ̀ọ̀kan wá wọnú ilẹ̀ rẹ̀ lọ. Ayé ẹbẹ̀ sí fọ̀rùn fún òtogotogo, ayé ẹ̀mí gígùn, àlàáfíà gígùn, ọjọ́ gígùn gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe wí, ọ̀yá òjijì ti wá báyìí. Ibi kan kò tún dé bẹ́ẹ̀ nìkankan wa, àdàlábùkún fún bẹ́ẹ̀ ni orí kò ní padà. Oore ọ̀fẹ́ Ọlọ́run ti bàbá mẹ̀mí mọ́, ó fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀. A sì dìwọ́nú ẹ̀rẹ́rẹ́ tí bẹ̀rẹ̀ fún wa, a bẹ̀rẹ̀ sí ní orúkọ ológo ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Hallelujah méje. Hallelujah 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 ní ògo Fálùkù.